Relocated by Amoriani, 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 Amoriani. Tọ́ba gbé sórí ẹṣin, ṣó lè sọ pàkọ́ sẹ́yìn. Amoriani, Amoriani. Tó bá jẹ́ wọ́n ní báwo ló ṣe máa ṣe? Tó bá jẹ́ wọ́n ní o, ṣé ò ní sọ wá nù? Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ yìí wá pẹ̀lẹ́ lẹ́jọ́ fi ń gún nílò. Mo máa ń tẹnu mọ́ sábàbí àti kádàrá wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Tó bá ní kádàrá ire, ó máa rọ́kọ̀ rẹ̀. Kádàrá ire ló máa ń mú ní báyà rẹ̀ o. Ó jọ wọnú ara wọn. Onígbẹ́ni. Wọ́n sì bá yìí. Mo ti ń pọ̀ látẹ̀kàn. Má bí mi gbọ́ ní ṣe fẹ́ rajà. Gbogbo nǹkan náà ni mo fẹ́ ra. Mo fẹ́ rajà, mo sì fẹ́ ra ọjà náà. Dákun ọdún, irú bíráǹdì bọ́tà wo ló ní? Búrẹ́dì mi ò ní bọ́tà, mo kàn fi spice. Ó kàn fi bọ́tà kan fi spice polówó lásán. Ilé ayé àjọmọ̀ gbára wa náà ni. Dóde mi àti mò ń bọ̀, àwọn méjèèjì ọjọ́ máa ṣẹ̀rù bára wọn. Ní sùúrù, ní tí mo fẹ́ rà pọ̀. Màá ra búrẹ́dì, màá sì ra nǹkan mi. Ọ̀rọ̀ ara ni mí, Ọlọ́run ní jẹ́ ara máyé. Téèyàn bá ti rí tó ń kiri búrẹ́dì báyìí, pẹ̀lú báwọn ọ̀rẹ́ ṣe rí, pẹ̀lú bó ṣe ń ohun ẹ̀wẹ́ fún wọn tán brẹ́ àwọ̀ èyí nọ́mà, ó lè má para, èyàn sì mọ gbádùn, èyàn sì mọ bọ̀ jáde, ó lè má ṣe makeup, má jẹ́ ń tán. Àìríkànsì kan ló mú rọ gìrìtọ̀ yìí tó fi ń kiri búrẹ́dì. Wo báwọn ọ̀rẹ́ ṣe rí túwọ̀ gangan dán, wo ohun rẹ̀ wo hips. Ọkùnrin wo ní orí ọjọ́ sọ pé òun ò rí yẹn, sórí rẹ̀ ti burú ni, iwájú rẹ̀ dà, ẹ̀yìn rẹ̀ tún wá sunwọ̀n, ó ṣe rí mọ́yàn, bó ṣe ń wò mí, mo fẹ́ bọ́tà búrẹ́dì ẹ̀ ni, pretty butter làwọn èèyàn máa ń pè mí, king of lamba, kékeré ló ti já pa wọ́n tí di lamba, ó wà ní jábí àkísà, mo fẹ́ fi ọ sí kọ́nà kan ni, mo ń bọ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ tí ò ní padà já sí márẹ́jì, kákanjọ́ máa fà kókó ara wa sọ̀fọ̀ lóní tánṣó. Ọlọ́run ti ń kí sáà sójú àkìtàn ló ń gbé ibi tó ń gbé náà màmá máa ní ìdíyẹ kọ́fáìn màmá fún ọjẹ mọ́nú bẹ́ẹ̀ màmá fún ọjẹ pa ó ti yọ wa wọ́n fẹ́ fi ọ́ pa o àmọ́ fẹ́ gbé ọ níbẹ̀. Sí wo o fẹ́ mi tí ọba máa ti ń kiri ẹ máa rò pé yàn kàn ní láìfù. Don't talk like that. Àwa iná ń pè ní ta alanta tó bó ṣe mọ̀ mí rí o lè má ta búrẹ́dì mọ̀ má kàn máa pọ̀ jẹ ta ìjọ tó bá yọ máa tẹ̀. Wọ́n ní tí yà ńlá bá ń gbé mi ṣọlẹ̀. Kékeré orí àwọn obìnrin wọ́ sí èyí. Are you trying to belittle me? Are you belittling me? Sórí iye pé ṣá. Ó rẹ̀ kórí iye burú. Báwo lèmi àti ẹ ṣe wà compatible? We are compatible. Torí mò ń kiri búrẹ́dì. Calm down. We are not really compatible for real. Ọ̀gá mọ̀ ní mi ṣe òun belittle me. You don't look down on me in your life. Don't try that in your life. Only if you admire my slippers, look only wole pé you are looking down. Don't try it o. Don't look down o. Jọ̀ọ́ o. Èmi mo lọ ga Sinedu tí ń ta fáàtì fún gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nínú ọgbà yìí. Èmi mo lọ mú Sinedu tó gètì njọ́ òjò pa Sinedu orí nylon lè yàn sùn. Sinedu ń gbọ̀n mo ní ọmọ yìí ó kú. Àwọn yẹn ti ń kọ́ RIP lójú ayé Sinedu bí ṣe ń gbọ̀n tó mo ní ọmọ yìí ò ní kú. Don't do that to Sinedu. Mo mú wá sínú bí èmi ni mo kàn ṣe. Sinedu dẹni tó ń di ọ̀gá òun pé Sinedu lórúkọ ni. Òun lárúkọ mọ́ mi lórí. Don't try that o. Wọ́n fẹ́ máa fún ọjọ́ rò pé bí kò compatible. Tí mò ń kiri tó bá pè mí tí n bá ṣèpè fún ẹ wọ́n máa wọ ẹ tí lẹ́yìn. Máa wo bó ṣe ń ṣe. Olórí burúkú jàtìjàtì tí ó bá jẹ́ nǹkan tó dé torí kọ́ wá mọ̀ kí ni irú àwọn adúró wájú mi. Kí ni tó dé máa gbá ìtẹ́ o ìwọ ọmọbìnrin máa gbá ìtẹ́ o. Ó yẹ kó wájú mi. Sọmọ yìí account balance mi ni account balance mi wọ́n mọ̀ kí n máa bùkà báyìí. Wọ́n ní kókó wájú mi máa pariwo lè lé lórí o. Náírà yàtọ̀ sí sẹ́fà ìmọ̀lẹ̀ sankuna là ń bà dúró kọjá mẹ́ta. Ó lè wá ṣọ fẹ́ kí búrẹ́dì lórí mi ni. Kí ló ń ṣe ọ ó yá má bínú. Ó yẹ kó wájú mi. Fún mi ní òpì àkáǹtì ẹ̀ tẹ̀wọ́ pọ̀ bá mi kó òpì àkáǹtì ẹ̀ lẹ̀. Hello ṣé pàmpẹ́ ló ń lò ní àbí kúdà? Ó ní kúdà ó dà pé kúdà ní lò ìwọ kọ́ mọ̀ bá sọ̀rọ̀ mú kúdà ẹ wá ó ní kúdà ó yẹ mi o sáwọn èèyàn dé. Kí ló wò? Pẹ̀lẹ́ a lot of people ti ká mi sá a lot is flying on the internet already mo dáràn a lot is busy on the internet dáràn
ọ̀gbẹ́ni mo béèrè ìbéèrè tí ìṣe tèmi lọ́wọ́ mi ṣé máa tó sí wọ́n ti ṣé mo fẹ́ tó sí wọ́n ti. ọ̀rọ̀ gbogbo gbà fún ọ. kò ṣe ní gbà fún mi nígbà tí ìbọn fẹ́ kú sọ́fẹ́ ráre ni. dé ọ̀rẹ́ ramọ́. nígbà tí ramọ́ gan fẹ́ rámáyé ṣé máa dẹnu fẹ́ kọrú ramọ́ ni kò ní gbà ní. èmi ọ̀kan fẹ́ rú ọ̀rẹ́ ramọ́ ni ìwà àti ẹ̀kẹ́jẹ́ mọ́ bára yín fà ẹ̀yìn ẹjọ́ dúdú ni ẹjọ́ kúrú ni òun kòkúrú kò pupa kòkúrú kò. ọmọ kan tó ṣe mí gangan òun gangan ni foresight ìfẹ́ mi tó jẹ́ kánayọ̀ báyìí kájọ tí ìfẹ́ mi kọ́kọ́ lọ sọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ó ní gbéraga bóyá máa ń ṣe gbéraga yẹn mo wò pé èmi ò fẹ́ kọ́ ọmọ kan kó sọ̀rọ̀ sí mi. kò sí bóbìnrin ti lè ní gbéraga tó ọkùnrin kan náà ni ọmọ gba pátá díẹ̀ ní fọ́mátì burúkú ni kọ́kọ́ lọ jẹ̀yìn bẹ́ẹ̀ náà. mo sì rò pé ó gbà fún ẹ bó ṣe bá so ibi mo pọ́wọ́ ẹ̀rọ tó yìn. kì í ṣe pọ́wọ́ ẹ̀rọ o òun náà fọ́ fún fine boy ni o ṣájà ni mo jẹ́ mi kọ́ mo jáde sọ́mọ̀ pé fọ́mátì kan náà tó nìyẹn ni ọjà háìtì ni obìnrin wo ni ó rí háìtì ọmọkùnrin tó mo sín mo wọ́rùn mi mo sín gbọ́nlẹ̀ ni tóbìnrin bá wá rí i pé mo sín gbọ́nlẹ̀ máa dẹnu fẹ́ kọ́ yóò wà fún mi stress kò tó bá. ẹni tó bá rí ẹ physical photo shoot lè jẹ́ kó fine ìwọ sọ pé wọ́n fine boy. ṣé n fine. ó fine ó fine. ìrònú àti depression ẹkún tí mo kàn ń sun káàkiri lẹ́jẹ́ mẹ́ta mọ́ ni ló jẹ́ kí n look báyìí. kí ni sí ọ. ó ti yé mi. ọmọ ìfọ́ fún mi o kí ni mo náwó ọ̀fẹ́ sí ni pé jẹ́ mọ́ fẹ́ ìkọjá ń sọ tán jẹ́ mọ́ fẹ́ ọ báyìí ṣé mo nífẹ̀ẹ́ rẹ ó kàn sọ́dún ni. sólórin ni tẹ́lẹ̀. ló fún mi lórúkọ tí ìyá àti bàbá ọ̀sọ́ mi. sẹ́ẹ̀tì àwọn tiwa savage. lódì ọ̀láyẹmí sọ̀rẹ́yẹmí mo nífẹ̀ẹ́ rẹ gan mo ní mo gbé ó ní ànánú wa ẹ̀bọ mi sí ẹ. ọkùnrin ẹ̀ ń bà lọ́ba forílẹ̀ náà báyìí èmi tó wò bóyá ká pílánì báyìí pé kí a má ṣe bẹ́ẹ̀ pé ìwọ ti tó ṣe bóyá kémi náà tó gbẹ̀yìn lọ. o mọ̀ kémi òun ti ń fẹ́ mi báwọn òun ti mọ̀ pé òun ti ń fẹ́ ọ̀rẹ́ mi wọ̀ tó wá wá yóò fi ọ̀pá o ẹni tó fìtì ẹ lọ́lọ́run ti tarí sí ọ̀hún òdúdú kò pupa kòkúrú kọ̀ ga kódà kó tiẹ̀ níran mọ́ gan ọmọ girlfriend ẹ̀ yìí. wọ́n sàtẹ̀ gbogbo nǹkan tó bá wà lẹ̀ kò sí pé sóò tí yóò mọ̀ tó yàn bá rí jẹ nìyẹn. ọmọ wàhálà tó wà nù kéèyàn máa hawking do you know the stress that is kéèyàn máa kiri nǹkan káàkiri. ó gbà gẹ́gẹ́ fún ẹni. kò sí ní gbà kí ni sí ọ ọmọ tó fi káwé wò ká èmi ní toasting format wò ní ìdán burúkú lówó lórí ìjókòó yìí ìdán burúkú tí ń yẹrùkú lèmi. kí ló báwo ni wọ́n sì bá sọ̀rọ̀ tó ṣe gbọ́ kankan àti pé kí ló wò. òyìnbó méjì ni wọ́n sọ òyìnbó I speak English 2 sentences ó tún wá wọ height mi ó ní wow your teeth is so wide mo ní ẹjọ́ mi kọ́ olúwa ló dá mi láre so jẹba nana oníkàì. ó wò pé bóyá height ẹ̀yin méjèèjì jọra. ṣé height. ó ti yá mi ṣe fún báyìí. ṣebí báàmì bọ́n ṣe ga ṣebí sáìsì wọn ló yẹ kán wà wọ́n wá lọ mú máa mi kúrú sí báàmì sításọ̀ ìyá mi ni mo mú báyìí. ìyá rẹ kọ́ ló ṣe kà fún ọ. táwa ni. ibi bàbá ti yán dì í tí wọn ti mú obìnrin tó yẹ káwọn fẹ́ tán ti rìnrìn òfò káàkiri náà ti pàdé ìlú ìyá. bàbá rẹ orin òfò. ìyẹn fún ní bàbá rẹ. bàbá rẹ orin òfò káàkiri lọ́rùn sí wọnú. ọmọ dàrán. ṣé ayé ń kọ̀ọ̀pù wà láyé ìgbà tí bàmí àti ìyá mi tí wọ́n fẹ́ra wọn. wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ o kọ̀ọ̀pù ti wà ti pẹ́ tó o bá béèrè lọ́wọ́ bàbá ó lè jẹ́ pé ìyàwó kọ̀ọ̀pù ló fi yí wọn lọ́wọ́. abẹ́ẹ̀gì làwọn ti ṣe kọ̀ọ̀pù sọ́sẹ́ lòtẹ́ẹ̀lì. táìmù abẹ́ẹ̀gì òróǹbó nù ibẹ̀ náà ti gbé ṣeré wọn inú wọn nà lọ́wọ́ náà ṣe pàpàpàpàpà. Oh my God. ló bá rí rìsọ́ọ̀tì sí ọ. tó bá jẹ́ kó ní kọ̀ọ̀pù bí olóòótọ́ láìpẹ́ rẹ bí ó ti rí rè o. báwo. ẹni smart ògógóró ẹni smart owó tí ò tó faná lè ti ní faná nù. transformer àdúgbò wa náà ti bàjẹ́ a gbọ́dọ̀ máa rí náà téèyàn bá rí èéfì jẹnẹrétọ̀ yẹn gbọ́dọ̀ máa rí èéfì ẹnu. ọmọ ẹnu jò láàrò. ẹnu jò láàrò nìkan kọ́ kó ṣe gbogbo eléyìí tí òfin tó faná ẹnu nìkan ni wọ́n fi rí kíní tíráfù ni tó bá lọ síbi tó tutù ti fẹ́ ba tiẹ̀ jẹ́ láì fa kankan ẹnu tiẹ̀ gan ajú sálẹ̀ sálọ ìsọ̀rọ̀ tó máa fi yé mi lẹ́nu. ẹ̀yin wá ìwọ ní plan fáwọn olólùfẹ́ wa èmi rò pé wọ́n ti jẹ sọ plan mi ṣé wò ní plan. plan mi náà tẹ̀ fẹ́ ọmọ yẹn dẹ́ gbà sá. kí n tiẹ̀ pẹ̀lú irọ́ bó ní kankan tí mo rò ní plan tèmi ni pé èmi ò pé ṣé o ṣe jẹ́ ká dọmọ pọ̀ ọmọ tọ̀. ní má sí. bóyá ká invite mu kájọ wà mí kan. kájọ wà ń dínà dínà sí máa ń gbowó lọ. dínà wèrè wo o lówó lọ́wọ́ o sọ̀rọ̀ dínà ó tẹ̀jà wá joint kan tí a ti máa ra ògbókòrò àti pàmò àtẹ̀jà kíkà tájọ́ máa jòkó tájọ́ máa sọ̀rọ̀. ìlú lówó dínà sẹ́yìn ọmọ náwó ni bára kándù púpọ̀. kándù. nà máa ra búrẹ́dì àti bọ́tà máa sì ra kándù máa pa kándù bíi mẹ́wàá lẹ̀ a sì ní dínà surprise make a wish a sì paná páì. kára kándù làjẹ́ pa fẹ́ yọ ọmọlẹ́gbẹ́ kándù ní ká tán báwo ló gbà mí ìrònú ẹ̀ gan-an èmi ó rò pé bóyá o kàwé díẹ̀ ó má ti bẹ́ẹ̀ nítorí ẹ̀ ti kándù. mi tí a ka mẹ́nu kún bẹ̀ tí ó bá ti dijọ́ dínà màmá tí màá sì sí. ti bóyá káwọn méjèèjì wá ká lu yàrá kan papọ̀ inú ìgbàlá yóò gbà. ní ti wí ara gbà
ká kókó mọ̀ ṣe wọ́n gba àgbòsí lórí bẹ́ẹ̀dì. Wisdom real. Don't leave me. I don't leave you. I grab it. Grab it. Jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ó dẹ̀ gbà fún ẹ bẹ́ẹ̀. Èyí ò ní ọlá kó tó gbà fún ọ ṣé dandan ní kélé náà ní mi là kó tó gbà fún mi. Ó kì í sí ní kẹ́mi ká tó pọ̀ ta. Ọmọdé ẹni. Sọ́ba gbé sórí ẹṣin. Àbí kò fẹ́ fúnra wọn. Rámọ́ tí ò fáyìn tó tún sakọ. Ọ̀rẹ́ rẹ̀ tó fáyìn jù ú lọ gan síbò ló gbà fún apá yìí. Mo dáràn kí ni mo lè ṣe náà o. Ó dà pé ọwọ́ ọ̀rẹ́ rẹ̀ ó fẹ́ rọ̀ ìgbà míì wà. Àbájọ àwọn olóyìnbó sọ pé don't judge book according to the cover. Èmi ti judge book according to the cover báyìí. It's like ó dà pé mi náà gbẹ̀yìn lọ. Màá lọ bọ́ rẹ̀ yẹn màá bá sọ̀rọ̀ mo mọ̀ pọ́ ẹ̀ máa rò ó máa gbà fún mi ó gbà fún apá. Rámọ́tì ìwọ tó ọ̀dà ọkùnrin ọ̀sẹ̀ ọ̀dùn wò fine boy like me kírú Rámọ́tì ìwọ tó ń ta búrẹ́dì kò dẹ̀ mọ́ no problem. Aláti ṣe màmá ti sáré sá oh my god. Ló máa mú ní báyà rẹ̀ o ó jọ wọnú ara wọn ni òun ló máa mú ní bímọ rẹ̀ mo rí mi mo bẹ̀bẹ̀ òye máa tọrọ. Hello daddy. Ẹ kálẹ́ lẹ máa wà Nàìjíríà. Mo wà okay da. Daddy mo ti sọ fún yín pé ẹ lè fẹ́yàwó fún mi ò kí ń ṣọmọ kékeré. Daddy ẹ mọ̀ nǹkan nílùú òyìnbó tá wà èèyàn máa ń kọ́ ríra wọn ná which means a máa kọ́ date ara wa ká wá ti date ara wa láti máa plan bá ṣe máa ṣe ìyàwó láti máa ṣe next week ìyẹn kò kí n dáre bímọ nílùú òyìnbó. Daddy ẹ lè fẹ́ yàwó fún mi kásìkò bá tó láti jẹ́ kí n ṣe ìyàwó máa yẹ kẹ́ mọ̀ ìdá máa ṣe ní Nàìjíríà ni àbí ẹ máa wá sí Canada máa pè yín kẹ́ wá sí Canada kẹ́ wá bá ṣe ìyàwó ìkànnù ẹ̀ la máa ṣe bọ́dún pé ẹ máa fẹ́ yàwó fún mi wá láti Nàìjíríà àfi bíi pé mi ò gbọ́ rí Daddy mi ò kí sọmọ kékeré Daddy ẹ wò ẹ bọ́lẹ̀ ń bẹ̀ kò possible kẹ́ fẹ́ yàwó fún mi láti Nàìjíríà. Okay sir, wàá tún máa pè yín owó tí mo promise yín the last time mo ti gbàgbé o mo tètè close l'office lánàá ọkọ tó di alẹ́ ọ̀la ó máa kàn yín lára. Okay Daddy Daddy fún ọ ní ṣá mo ti rò pé tẹ̀ ń ṣe lágbà ó ti kọ́kọ́ sọ fún mi gbà ẹ̀ àṣé ó máa fẹ́ yàwó fún mi àbí mi ò mọ̀ gbọ́ rí ṣá. Movie dùn gan. Rámọ́ mo ṣe ń bọ̀ wá ni mò ń pariwo Rámọ́ kí ló dé ọ̀ ń bọ̀ látòde ni. Òde náà mo ti ń bọ̀ ṣèbẹ́ rí mékọ̀pù lójú mi àbẹ́ rí gèlè lórí mi tí mo ta ẹ fi máa sọ pé òde mo ti ń bọ̀. Ń bolo wá gbígba búrẹ́dì sí gbà náà. Ó dáa náà mi ò kiri torí gbogbo àwọn oníbúrẹ́dì kan lọ strike kó tiẹ̀ yé wa àrí búrẹ́dì gbà. Àmọ́ ètò wa ń bà mí inú jẹ́ tó dùn mí jù ní pé gbèsè mi tó wà ń tà especially inú ọgbà yín àwọn olólọ́lọ́ nǹkan yẹn. Olórí bú làwọn. Àwọn ọlọ́jẹ mi lówó. Ìwọ nìkan kọ́ náà jẹ lówó oníbúrẹ́dì nìkan kọ́ wọ́n jẹ alámọ̀là lówó wọ́n jẹ wọ́n ṣàjẹ gbèsè jẹ. Ọ̀rẹ́ nǹkan jẹ mí lówó. Olórí ibú gbèsè ọ̀hún lọ́rùn. Ẹ̀yin ní kọ́lẹ́ máa rajà lọ́wọ́ mi báyìí lẹ́ máa fún mi pé Rámọ́ gbowó ẹ̀ pé tẹ́kì ń jẹ mí lówó búrẹ́dì. That is bọ́lọ̀ ń ṣe dá gbèsè ayé mi nù. Sorry irú nǹkan tí wọ́n sọ nísì olémi nìkan ni mo rajà lọ́wọ́ ẹ̀ tí mi ò kí ń jẹ lówó ìwọ kàn já wò kákan fi ṣẹ̀ṣá ká wá ní ìwọ kàn jẹ́ bí ìyàwó ilé mi èmi wá ní ọkọ ẹ̀ mi ò lè jẹ́ lówó ọbẹ̀ láyé mo kàn wò pé ìgbà tèmi ò ti jẹ́ lówó kò ṣe pé mi náà kàn fẹ́ mọ̀ọ́mọ̀ jẹ́ lówó èmi náà ní plan ni so mi ò fẹ́ jẹ́ lówó torí pé ìfẹ́ tí mo ní sí ọ ni jẹ́kẹ́ mi pẹ̀lú rẹ̀ já mọ́ sí wọléwọ̀de tá a bá sí wọléwọ̀de gbogbo àwọn tó ń jẹ lówó ẹ̀ fúnra mi ni màmá bẹ́ẹ̀ mọ́nítọ̀ wọn bí àwọn nítorí màá sọ fún wọn pé ìyàwó mi kiri búrẹ́dì bọ̀ wá bí kò tún sọ ní búrẹ́dì tí ó tún wọ bí mọ́ lẹ́yìn wọ máa pàṣẹ fún wọn ni. Àgbà òṣì ni ṣé bẹ́ẹ̀ dàgbà mo dẹ̀ máa kún ọyìn lé ẹ wo bẹ́ẹ̀ ṣe rí ẹ wá wò mí látòkè délẹ̀
ẹ wò mí dáadáa. mo rí ọ èmi náà rí ọ náà ni ìgbà tí lẹ́ǹsì mi ò bàjẹ́ lèmi náà ṣe tún ní ìwọ náà ló lẹ́ǹsì ló èmi tí ń dẹ́gbẹ̀rin ni. iṣẹ́ mi ló wọ mi lẹ́gbẹ̀ẹ́. lẹ́sìn yín báàgì tó tí bàbá gẹ̀ ní wá pẹ̀lú òṣì yín gàdàrà dá yín kẹ́ wá kọ sílùú mi pé ẹ fẹ́ fẹ́ mi. ké máa sọ fẹ́ gbá mi lójú ni kémi kan máa wo pé àmọ́ lè mọ sọ fáwọn ará ògbà pé ìyàwó mi ló ń ta búrẹ́dì kò ní sẹ́nìbọ̀dì tó máa jẹ́ ń gbèsè ó kàn mọ́ ni o bóyá kí n sí fìlà sókè kó lè rí mi. kẹ̀kẹ́ lè worst. ẹ wo ẹ má tún pè mí mọ́ láyéláyé yín ẹ má fi kú mo sọ kí tẹ bá tún pè mí tẹ bá sọ orú ẹ̀sìn mi máa fọwọ́ tọ́ yín mú ọjà yàrá yẹn ti fàgbá yín wọlé. ọmọdé ẹni tọ́ba gbé sórí ẹṣin tó lè sọ̀pà kọ́ sẹ́yìn ọmọdé ẹni. irọ́ àti ẹ̀dúná ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ kájẹ̀ ní rámọ́ ọ̀rẹ́ mi tó lè kí mi ọ̀tọ̀ ní tèmi àmọ́ ṣé ìwọ ò rí ọkọ tiẹ̀ ní sọ ò lè kí ọkọ rẹ ni àbí kí ló dé tí bàjẹ́ wọ ẹ̀yin méjèèjì lẹ́wù báyìí náà. wo fi wọn lẹ àmọ́ ìjàjà sọ̀rọ̀ bàjẹ́ grow up ta lọkọ. ọkọ rẹ ìyàwó rẹ ń bẹ sọ̀rọ̀. mọdà sọ̀rọ̀ ìyàwó ọ̀nà ìyàwó ṣebí wọn náà níyàwó mi. ìyàwó wo fẹ́ẹ̀sì ìyàwó tiẹ̀ náà. ó mọ̀ kán a máa sọ létà já lọ. ṣé ìjọ ṣí èrè ta ni ìyàwó ta ni. mọ̀dánà àṣebẹ̀ jọ ń fẹ́ra yín. níbo. lẹ́yìn tó lóun ọmọ yẹn ìgbà tóun ti pa ọmọ kóun ti gbà pátá. mo rò pé lórí bukú náà tó sọ àtẹ̀yìn méjì tẹ̀jọ́ ń rùn fúnra yín. níbo síbo nígbà wo sígbà wo. níbo lóṣù lè dúró síwájú mi sọ pé ó yá. ok èwo ni ṣé mo kọjú sí ọ mo sọ fún pé mo ń fọ ni ṣé mo sọ pé mo ń fi ọ ni mo kọjú sí ọ mo kọyìn sọ ṣé mo sọ pé mo ń fi ọ ni ṣé mo lọ sọ. apá ṣé èmi lèmi sọ pé ìyàwó tèmi ni ṣé mi ò ti yọ kúrò mi ò ti introduce ara yín síra yín. àlọ́ ní ẹ̀yin méjèèjì jọ burú ṣé lójú ayé àbí ìbò. kò yé mi ojú ọ̀run. àbọ̀run àwa sí yín. èwo ni irú wa ọ̀gbẹ́ni irú yín kí ni ṣé irú wọn máa rú tiwa gán gbòòrò èwo ni irú yín. irọ́ ògiri àwa ni. nírú yín ẹ wo bẹ́ẹ̀ ṣe rí ìwọ́gùn ò nígbàsẹ̀ wo bí wọ́n ṣe rí sáwà fún àrífín. àrífín burúkú ọlọ́mọdé ṣubú. ọlọ́mọdé ṣubú ẹ̀mí ká ṣubú ara ìyẹn ẹ̀yin. ẹ ti ayé bàjẹ́ ẹbí yín kọ́. mo dẹ gbé. kí ló wá bàjẹ́ yìí. tiẹ̀ ti yẹ o wọ́n tún fẹ́ wọn sáìsì abẹ́ o sọ pé tiẹ̀ ti yẹ gan irọ́ ti ba tiẹ̀ jẹ́ apá irọ́ bá tiẹ̀ jẹ́ irọ́ bá tiẹ̀ jẹ́ ṣé mò ń lẹ́nu tó sọ pé ẹ jàgbọ́ ẹ pé èbó méjì ló sọ o èbó méjì aṣọ ntọ́ra rẹ ni. ọ̀rọ̀ lọ́rọ̀ lọ́mọ ha sórí látìgbà tí mo ti sọ fún ọ gbàgbé. pé ọmọ tí wọn náà sọ pé òun fẹ́ ń kọ́. èmi ò ń bọ̀ ní. ojú ẹ̀jẹ̀ ní ìsìn tó sọ pé o ti gba pátánì o ti fẹ́ pa. prank ni mo ń ṣe. èmi náà ṣe prank fún. irú prank wèrè wo ló fi lọ mí yẹn. irú prank same blood ni irú rọ́tò múlẹ̀ lèmi náà mọ̀ ọ́ lẹ̀ fún. ṣé akíwọ̀ ní kọ́kọ́ ọmọ fi èyí dá mi lára pé wọ́n fẹ́ yàn kémi sọ pé nu tèmi ọ̀tọ̀rọ̀ láwùjọ àbí lèmi náà ṣe gbé ọ débẹ̀. o gbé mi landicap lójú ara ẹ nìyẹn o. nígbà tí mo kọ́kọ́ fẹ́ gbé ọ ní gogo mo rí pé alágbàkó ni ọ àṣírí òtù mo kàn gbé ọ lóba 2.5. mo dáràn. jẹ́ ká jẹ́ lọ́mọ ronú lé ọba ní ká máa ronú bí àṣírí wálé mọ́ tún sáà káàkiri tó bá ń parí àṣírí ẹ̀kọ́ ìtúlódì ewé. apá òun parọ́. ọkọ̀ ń dá mi lẹ́kọ̀ọ́ ni ọkọ̀ ní kí n má sọ́kọ́ de báwo ni ṣe ní kí wo bí mo ṣe tó kí n má rọ ọkùnrin kọ̀ọ̀kan kẹ́nu sí mi ojoojúmọ́ la fi ń kiri ìgbà mi ò ní ríyàn kan mú búrẹ́dì ẹ̀yọ̀kan lórí mi torí ẹ̀mọ ìjókòó ń lé mi jẹ́jẹ́. yóò ṣàrí pé kò kiri lẹ́nu ọjọ́ mẹ́ta. ṣé wàá fẹ́ gbọ́ èyí tó lè jù bẹ́ẹ̀ òun lòun láńlọ́ọ̀dù wọ́n ti ń béèrè owó lé wọ́n ti dí o kò sí bí mo ṣe fẹ́ rí ìfúkọ̀ tí bá rí bàbá yẹn tó ń bọ̀ bá máa sáré sáwọlé ni wọ́n dẹ̀ máa mọ̀ pé mi mú wà ní wọ́n máa kan lẹ̀kùn máa ṣe bí pé mi ò sí lé ni wọ́n dẹ̀ máa rí gba búrẹ́dì mi ta ìyẹn tó yẹ kí mo lọ́kọ ṣọkọ mi kọ́ ló máa gbọ́ bùkátà lé mi lórí tó máa sanwó lé ṣe gbogbo nǹkan fún mi ò lọ́kọ mi ò tún lórí ajé gbogbo ẹ̀rọ ló bá mi wá ní má ké. wọ́n sọ fún wọn ọmọ tó bá ti ń ké bẹ́ẹ̀ mi máa ké ni ó máa kọ̀ràn mi ni má kọ̀ràn mi. fi ṣọ̀rọ̀ ẹ̀kún ló wà lẹ̀ ẹ ká dúpẹ́ fọlọ́run ẹ̀mí wà àlàáfíà wa ibi tí dẹ̀ ń bẹ̀ tẹ́mi bá ń bẹ̀ tí kò bá dẹ̀ ti ń rí báyìí lọ. àdúrà ọ̀nà gbígbàdúrà tí ó ti ń ṣí ni o oore ń bọ̀ ni o tọ́nà bá ń di tó ń di oore ti ń bọ̀ ni o oore yẹn á dẹ̀ wọlé tó ẹ lágbára náà ọkọ ẹ balẹ̀ ọkọ àlùbáríkọ náà bá mi ṣe fún orí àwọlé ìdùnnú àwọlé òwe mi fẹ́ kóró kankan o jẹ́ ká bọ́ sí títì ìpàṣẹ máa ń kiri wa tá a máa ṣọ̀rọ̀ ajé jẹ́ ká máa kiri padà ṣé tó bá jókòó sílé ṣọ́kọ́ máa wá bẹ́ẹ̀ ń lé ni ọkọ ò ní wá bẹ́ẹ̀ ń lé náà tábà kiri náà la máa ríyàn pè wá la máa ríyàn kọlu sí wa èmi fẹ́ koronú o èmi fẹ́ koronú ṣọ́kọ́ wọ náà ni ọlọ́rọ̀ mi tí nǹkan bá dẹ̀ ti ń ṣe ó ń ṣe mí náà nìyí
tó torí Ọlọ́run túra nù yàtọ̀ sọ́dọ̀ alámàlà kálọ̀ jẹ́ àmàlà máa sanwó. Hello daddy. Bó ni sálàáfíà ni? Adúpẹ́ lọ́lọ́run ẹ káàárọ̀. Ọkọjọ́ mẹ́ta. Ọkọjọ́ daddy. Bó ni sẹ́? Adúpẹ́ lọ́lọ́run sà. Tó tútù ọ̀pọ̀ lọ́dọ̀ yín báyìí. Kí la máa ṣe? A manage ó ti mọ́ wa rárá. Àdà pẹ̀lẹ́. Yes sir. Daddy ọ̀rọ̀ ọmọdé yìí ni mo ní kí n béèrè lọ́wọ́ yín. Ìgbà wo ló ń bọ̀ gangan? Ọmọ ìwọ. Daddy ọmọ tẹ́ fẹ́ fún mi. Ọmọ tí mò ń fi lọ láti jẹ tí mò ń bọ́ sọ pé ọmọ ìdá ó pupa ó ṣe rí máyàn tó ọ̀dá mi lóhùn ní ìsìngbà tọmọ tí a kájú lẹ̀ lọ́wọ́ sọ pé ń gbò ní bò wá sọ́dọ̀ rẹ̀ èmi ò mọ bí mo ti fẹ́ sọ torí tí mo tẹ̀sí bá sọ lọ́sọ̀tẹ̀ lọ́gàn lónìí pé àsàlátù tó ń wà bẹ́ẹ̀ tó dá sàlátù àwọn lẹ̀ ọdọọdún ni máa ń rán gbogbo àwọn ọmọge kọ̀ọ̀kan lọ Mákà ó sì ọjọ́ ọgbẹ́ pò ní ọkàn lọ́dún yìí pé tí ó ràn lọ Mákà wọn wà lè ti ọ̀rọ̀ aráàlú ìbò kankan bá yára wọn jẹ́ fún gbọ́dọ̀ ṣẹ̀sìn wọn kó pé ó sá yá di pé ń lọ Mẹ́kà ni. So lórí ọ̀rọ̀ Mẹ́kà ni kò fẹ́ wá Canada kó bá yẹn pé ọ̀rọ̀ Mẹ́kà ni mo máa ràn lọ Mẹ́kà láti Mẹ́kà kó dẹ̀ máa gbàbẹ̀ wá sí Canada ìyẹn tún kọ́ sà. pé ọ̀ràn lọ Mẹ́kà. máa ràn lọ kó bá yẹn pé nǹkan tó fẹ́ nìyẹn. tó bá ṣe á kó Mẹ́kà kó máa gbọ́dọ̀ rẹ bọ̀. straight and direct. bó ló ṣe abẹ́ ṣe torí mi ọmọ mi mo ti fẹ́ sọ̀rọ̀ ti Mẹ́kà wọn. Daddy ó ti ṣe passport máa pe ọ̀rẹ́ mi Climax Travels kó mọ bó máa yẹ get passport ọ̀wẹ́ wọn bá mi ṣe Mẹ́kà sí passport ẹ̀ ó dẹ̀ máa ṣe Canada náà sí kó bá ti lọ Mẹ́kà ó máa rẹ̀ route ticket yẹn láti Mẹ́kà straight to Canada máa dẹ̀ lọ gbé airport kí n dẹ̀ fẹ́ yàwó mi straight. ṣé ọ̀rẹ́ rẹ lè ṣe gbogbo eléyìí? ó lè ṣe everything kò sí visa ìlú tí kò kí n ṣe Climax Travels everybody ló mọ Nàìjíríà. ó lè ṣe visa Mẹ́kà náà. everything every country visa òun ló máa ṣe visa òun ló máa ṣe ticket everything. ó ti dáńgbà náà ń bọ̀ ọmọ sọ màá ṣe bí màá sáàrin bí wọ́n ṣe pàdé ara wọn yóò ṣe kó gbogbo dọ́kúmẹ́ntì ọba yẹ kó kó dání yóò ṣe kó fún. Dádì gbogbo nǹkan tí wọ́n bá mi ṣe ẹ bá mi ṣe ní kíákíá àtìgbà tí mo ti rí picture ọmọdé lórí fóònù tẹ́tí sẹ́ndẹ̀ sí mi àtìgbà yẹn ni mo ti ń fi lálàá lójoojúmọ́. so mo lórí pọ̀ máa ń fain. Dádì ọmọ yẹn ó fáyìn ju fáyìn gan lọ. ǹdẹ́ pé lẹ́yìn pé pupa bí ìyẹ́ náà ṣe nínú ìyẹ́ tó ń ga jùlọ díẹ̀. Oh my God. ìyá rẹ̀ ọ̀kan pupa ń tiẹ̀ ni. Dádì gbogbo nǹkan tẹ́lẹ̀ bá mi ṣe tó lè jẹ́ kó yá kíákíá tí pálí máa fi dọ́wọ́ Climax òun kẹ́ bá mi ṣe kó bá fi dọ́wọ́ Climax ẹ̀kọ́ fún ní few days ẹsẹ̀kẹsẹ̀ ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. yóò bá sí Canada àti Mẹ́kà. every country ní Climax máa ń ṣe. ọtí tán gbogbo dẹ̀ jọ́ kọ́ ń jọmọ́ra wọn náà Canada Mẹ́kà gbogbo ẹ̀ ká dá. ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ sá. ọ̀dà mo ti gbọ́ pẹ̀lẹ́ o. Yes sir. ló fún mi lówó kan tó ní iná ò tí ì fún mi lówó. Daddy in fact èyí gan ni mo ní màá sẹ́ndẹ̀ sí yín kílẹ̀ tó ṣú ó máa kàn yín lára. dákun sẹ́ndẹ̀ sí mi. ó máa kàn yín lára fún nǹkan tá a ti ẹ̀ sọ yìí tẹ̀tí promise mi pé gbogbo ẹ̀ máa yá kíákíá ẹ má ọ̀rẹ́ màá tó bá yẹn fi èlé sí. káyìí la lóòótọ́ ìwọ lówó tó fi pè mí ṣùgbọ́n èmi mo ní bátìrì orí fóònù tó rà fún mi náà èmi mọ̀ sáàjì ẹ̀. kò sí wàhálà sá ó máa kàn yín lára títí alẹ́ ẹ ṣé gan Daddy mi. ọmọ ló fi já. Yes sir. Yes sir. Yes sir. ó ti ṣe é ṣe fọkànbalẹ̀. Yes sir. ó ti ṣe é ṣe. Yes sir. ẹ ṣé gan sá ẹ pẹ́ fún wa sá. Yes sir. Yes sir. ó pè mí ní àárọ̀ ọ̀la. Okay sir. Okay sir. sọ pé àárọ̀ tí ẹni bí ọ̀sán márùnlẹ̀ ti àdé. bẹ́ẹ̀ni. bàbá lọ pè mí láàárọ̀ kùtùkùtù o. Time difference yẹn yé mi ẹ má worry sir. ẹ ṣé gan sir. Yes sir. Yes sir. Dámọ̀ ọ̀rẹ́ mi. ìpèjà ayà ló pè mí yìí o ó ṣàlè kí n máa bọ̀. Ṣé mo ṣe ń pè ọbẹ̀ ni? ó jẹ́ kí ẹrù bá mi kí ló ṣẹlẹ̀ èrè wo ló wà bẹ́ẹ̀ fẹ́ sọ fún mi. Oríire kan ni. Sọ oríire náà kí n máa gbọ́. Kọ́kọ́ bá mi kọrin. Mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Sọ̀rọ̀ orin ayọ̀ yẹn fún mi. Ṣó mọ Babaláìwọlá lára àwọn tí máa ń kiri búrẹ́dì fún bàbá kan báyìí tó máa ń sọ̀rọ̀ jù yẹn nígbà mo ṣàṣe gbé búrẹ́dì dọ́dọ̀ wọn ni pé ẹ ra búrẹ́dì o àwọn náà ní pé kí n gbé wá
mo yẹ débẹ̀ nìyẹn wọ́n bá ní àwọn nífẹ̀ẹ́ mi torí mo jẹ́ ọmọ tó jẹ́ pé kò ń ṣe pátá ọmọ tó jẹ́ pé ó gbọ́ràn sọ́wọ́n òbí ẹ̀ lẹ́nu ni mí ó dẹ̀ jẹ́ máa bọ́rọ̀ bọ̀ mo bọ́rọ̀ bọ̀ ní wọ́n ṣàṣẹ ní àwọn ò lè fẹ́ mi àmọ́ àwọn ní ọmọ ní ìlú òyìnbó tó máa fẹ́ mi bàbá èmi ò kí n tó ṣẹ́jú pé bàbá ti mú fóònù hello ó yá ní sùúrù kó bọ́ ọmọ tí mò ń sọ yẹn sọ̀rọ̀ àfi bíi pé wọ́n ti jọ sọ̀rọ̀ mi lẹ́yìn tẹ́ pé bàbá wa ń retí mi kí n dé mi ìwé fún mi hello sir hello báwo ni bébì mi ò ṣó wà okay mo nífẹ̀ẹ́ sí ẹni mo fẹ́ fẹ́ mo ní mo kọ́kọ́ lanu ká má fọ̀rọ̀ gùn wọ́n ní máa bọ̀ lókè òkun wọ́n ní ṣé kò òkun jẹ́ bí Bódìjà bí challenge yìí tá ń gbé. wọ́n bá ní wọ́n náà máa sẹ́ǹdì owó sí bàbá wọn pé kí n lọ ṣe pálí wọ́n máa fún mi visa máa wá bá wọn lókè òkun ṣé yóò tayọ. ó tayọ inú mi dẹ̀ dùn ṣùgbọ́n ṣòro pé òótọ́ lọ ń sọ ṣá ẹni tó wà nílùú òyìnbó tó jẹun pé àwọn ọmọbìnrin oríṣiríṣi tó rẹwà lọ́pọ̀ lóyìnbó àwọn amúwọ̀n bí báyìí tó ń ta búrẹ́dì ń bí alóhùn fẹ́ fẹ́. ọ̀rẹ́ mi kọ́lá kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́lá tí mo rí nọ́mbà tí mo rí pé kò ń ṣe nọ́mbà tilẹ̀ yìí rárá ó wá ní kọ́ni mú mi lọ tó bá tiẹ̀ rí bọ́ yín bá mi sọ ibi tó ti ń bá mi sọ kò tiẹ̀ sáré wó kò sí ariwo kankan báyìí oríire ni o. olúwa ṣeun ṣùgbọ́n ọ̀rẹ́ mi inú mi dùn ayọ̀ mi kún tó bá gun ìṣínú mi wọn ò ní kọsẹ̀. kò jẹ́rìí ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ṣé mo pé Yorùbá ní pé tí ìgbín bá fà ìkárà wọn á tẹ̀léra wọn ni. ìtumọ̀ yẹn. pé mi ò lè fi ẹlẹ́wọ̀n náà lè fi mí lẹ̀ tani fẹ́ máa bá sọ̀rọ̀ tó bá ti lọ ta ni mo ní ọ̀rẹ́ wo mo ní ládùúgbò tó jù wọ́n lọ. má bínú wọn ní kálẹ̀ lókè òkun olùfẹ́ tẹ̀lé mi ṣó jẹ́ Bódìjà ni àbújá mọ̀lété mo béèrè lọ́wọ́ ẹ̀ ni o èmi ò lè sọ bẹ́ẹ̀ fún wọn èmi ò lè sọ orúkọ bẹ́ẹ̀ fún wọn ẹ jẹ́ ń lọ. mi ò lè sọ mi lè sọ mi lè sọ mi lè sọ ṣé pé ta ṣe ń challenge yóò ti tò ní. mi lè sọ mi lè sọ. ẹ̀sọ́ pẹ̀lẹ́ yìí wá pẹ̀lẹ́ lẹ́jọ́ fi ń fún mi lò oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ. dadi ọ̀rẹ́ mi yóò bí lókun wọ pé ẹ jáde ṣe náà ọ̀tẹ̀lẹ́ mi ni jáde àbọ̀ abẹ́ jáde abẹ́ débi kan pẹ̀lú ìyàwó mi. kò sí wàhálà jẹ́ kí gbogbo àjọ kò tẹ̀ kájọ kẹsẹ̀ kájọ débi ká lọ. bóyá kẹsẹ̀ lọ bólúmọ̀ tá à ń lọ. bólúmọ̀ tá à ń lọ. ẹ̀yin. bólúmọ̀ tí mò ń lọ. local government ni. local government kọ state office tá à ń lọ. já lọ ń tẹ̀ ok mọ́mí jẹ́ kájọ máa lọ. ọlọ́run ẹjọ́ torí ọlọ́run o ẹjọ́ torí ọlọ́run o ẹ̀tọ́ mi ni mò ń jà fún o kò tẹ́ tó lè sọ pé tó má jà fún ẹ̀tọ́ mi o àmọ́ ọkàn mi kò dẹ̀ ń tàn mí jẹ o gidi dẹ̀ máa lẹ́yìn o ó máa lẹ́yìn o kò sí wàhálà ó kàn sí mi ẹgbẹ́ yín lọ́kẹ́ gbọ́mọ́ wà bá mi. Daddy. Hello, Daddy. Ẹ kálẹ́ sà. Ó pè mí. Bó ṣe dé Mẹ́kà yẹn ló pè mí. In fact, gbogbo pictures tó yà, videos, gbogbo ẹ̀ ló forward sí mi. Daddy ọmọ yìí ṣàdúrà fún mi. Ó ṣàdúrà gan ni o. Ṣé kó bá ṣàdúrà fún mi, ẹ̀yin náà ló ṣàdúrà fún. Ṣé tí wọ́n bá mi jowó àdúrà ń sìn ní Daddy? Ẹ má worry, gbogbo pictures tó send sí mi àti video gbogbo ẹni máa send sí mi. Kó wá ti kúrò ní Mẹ́kà yẹn, Canada ló ń bọ̀ straight. Daddy, mi ò lè wait láti rí ọmọ yẹn. Bẹ́ẹ̀ ni, màmá update yín. Èmi gbọ́ ṣe ń dé láti ibi iṣẹ́ ni mo fẹ́ wọlé ni. Mo busy gan lẹ́nu iṣẹ́ lẹ́nu. Okay Daddy, màá tún máa pè yín. Daddy o. Bí Canada ṣe rí nìyẹn, ó máa tó mọ́ra. Ó ti ẹ̀gbọ́dọ̀ mọ̀ mi lára ni. Bọ́lá, nǹkan bọ́lá. Bọ́dá Starboy, òtútù ìpọ̀ o. Ṣé ilé tẹ rẹ́ǹtì yẹn rè? Rẹ́ǹtì báwo? Ilé tí mo rà nílé náà.
ẹni pé ilé yìí ni. ilé mi. ẹ̀yin lè rà. èmi mo ní ilé. mo dé sọ́gbọ̀ níṣẹ́ láyọ̀ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo dé lórí ire níṣẹ́ láyọ̀ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo dé lórí ire. dìde náà àwọn aládùúgbò máa wù ẹ́. ẹjọ́ wò mí dìde ọlọ́run ṣe ọlọ́run ṣe ṣe mú mi tó tútù yẹn sáré gbọ̀ yọ. jẹ́ ká wọlé wo ìkànnì àwọn ilé mi gan-an. ilé láì. o bá rí kejì tí mo ṣe ń bìdì fún kọ́ ó tóbi délé lọ mẹ́rin. bọ́dà sábọ̀ ẹ ti tún ẹ̀mí ìlú Canada yìí o. kásá máa dúpẹ́. ìní ìtún wà. yes no. láìpẹ́ láì jìnnà a máa kó wọlé tó jẹ́ bí gáwọn. ariwo mi yẹ pariwo ayọ̀ ni. pariwo ayọ̀ ni. máa wù ẹ́ náà. inú mi dùn o ayọ̀ mi kú. sábọ̀. Olúwa mi olùlùsùn àgùntàn mi èmi kì yóò ṣaláìní o ọlọ́mọ gbàgbé mi ọlọ́mọ gbàgbé mi gbogbo ẹ̀rí kókókó báyìí gbogbo ẹ̀ ń gbóná kí ló ṣẹlẹ̀. mo gbọ́ tuntun lé ní. kí ló tún gbọ́. sọ́rí látijọ́ tí mo ti dáyé oríṣiríṣi news ni mo ti gbọ́ bad news wà good news wà average news wà different news mi ò lè mọ nǹkan tí mo lè pè news lé. kí ló ṣẹlẹ̀. mo dáràn sọmọ àwọn ọmọ ramọ àwọn ọmọ ní búrẹ́dì tó máa ń kiri wá náà gbà yìí. ìyàwó rẹ. àti kéjì ẹ̀ gíga ìyàwó rẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. sọ pé àwọn méjèèjì ti wà ní Canada báyìí. àwọn méjèèjì. dákun mọ́mọ́ orin tó ń kọ orin the only country we our youth dey benefit for na Canada. Kana. o ta ló bẹ ọ̀rọ̀ Kana lẹ o. ọ̀rọ̀ Kana kọ́ lè mi bá sọ o ibi tí mo gbọ́ dé gan tó sùọ̀ fún mi tí mo gbọ́ news yẹn dé eléyàwó tọ̀dọ̀ tiẹ̀ gíga o. sọ ma pé wọ́n tún ní ìyẹn kọ́kọ́ lọ sí Saudi Arabia. ìpè bó ṣe kúrò ní Saudi ó lọ sí Canada òun ló wá ṣètò fún bí ramana ṣe wọ Canada àwọn méjèèjì sá ti wà ní Canada báyìí. mo dáràn ó tún kọ́ lọ sọ̀kù fásitì ni àṣetá ní òun ní bá wàjà nínú ìlú tí gbogbo òun fi pọ̀ tó òun fi pọ̀ burúkú báyìí òun ti sọ̀kù àṣetá ní òun ti wà lọ Canada wàá mú ramọ lọ ramọ fọ. síbẹ̀ náà ní Canada ẹjọ nígbà tó wá lè máa ń mọ ní búrẹ́dì lásán tẹ́mi wọ́n ti ẹ̀ sí lásán báyìí tán lè wà ní Canada kí ni mo fi gbèsè ayé tèmi sí gangan mi yé mi. àbí ká fi iṣẹ́ ilẹ̀ ká mọ̀ ta búrẹ́dì ó dà kó wọ́n wà ní búrẹ́dì ju kìíní lọ àwọn ní búrẹ́dì lọ Canada àwa tá à ń ṣiṣẹ́ lójú méjèèjì ní gbogbo ẹ̀dá pàápàá òbí kò mọ lockdown yìí. sọ gbádùn kémi máa kiri búrẹ́dì àwọn Ghana tó bá gbọ́ Ghana must go àwọn Ghana tí wọ́n ta búrẹ́dì Nàìjíríà lọ́jọ́ kìíní àná tó ta búrẹ́dì nù lùwà wọ́n ti padà sílùú wọn gan ẹ kí lọ ta búrẹ́dì nù òrùn olúwẹ̀ gan á dúdú ju agolo búrẹ́dì tí wọ́n fi ṣe búrẹ́dì lọ ó tiẹ̀ ní ká dá bakery lẹ̀. ẹ bó la ti fẹ́ ṣe táwọn náà fi dé Canada àtàwọn ọmọ ìfilè lẹ́nu jù wá lọ ó ti bọ́ ní àlè dẹ́nu fẹ́ kọ́ wọ́n mọ̀. soft kí ni mo fi gbèsè ayé mi sí gangan tí ọmọ tó ń kiri búrẹ́dì tó fi dé Canada question tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ gangan nìyẹn pé kí ni mò ń fi ìgbésí ayé tèmi sí. ìwọ ò mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń dínà òòrè tiẹ̀ tí wò mọ̀. kí ni. wọ́n ká fi ẹnu adákẹ́jàre. Ramọ òtútù èní ó sọ̀kalẹ̀ gan-an. ní agbára ọ̀rẹ́ mi o ká má fọ̀rọ̀ lẹ́gbàgbé ọ̀rọ̀ wọ́n ní yìnyín kẹ́ni mi lè ṣe mí fún ẹ o ṣé mo dúpẹ́ mímọ̀ ṣe Ọlọ́run mímọ̀ ṣe ló yẹ ń délùú yìí o tí ò bá sí wọ ṣé mo lè sọ pé mo wá sí Canada mo ń fetí gbọ́ngbèsè ayé mi àwọn èèyàn wa ń lọ máa ń kí wọn ni bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ Ọlọ́run dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣé ọ̀rẹ́ mi. Ramota what are we friends for? wọ́n ní oríire kan rẹ́ mi èmi gangan lóríire kan nígbà tí Ọlọ́run ṣe mí nípa láti rólùrànlọ́wọ́ báwo ni mi ṣe ní ràn ẹ́ lọ́wọ́ tá a mọ gbogbo ìyà tá à ń jẹ àkiri inú òrùn àkiri nínú òjò lẹ́kọ̀ọ́. ìwọ ọjọ́ rẹ̀ tó da tó mọ̀ ni ó rántí pé àjọ wa àìmùlẹ̀ ni wá gbogbo ọ̀rẹ́ kọ́ ló máa ṣoríire ló máa jẹ́ kó kàn rí òun ṣùgbọ́n mo dúpẹ́ mo wá fẹ́ bẹ́ẹ̀ lórí nǹkan kan. Ọlọ́run ni ká dúpẹ́ fún. Ọlọ́run mo dúpẹ́ o mo lè tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà mo fẹ́ bẹ́ẹ̀ lórí nǹkan kan kò jẹ́ kí n béèrè nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ but kó síbi tó máa tì mí tí kò dẹ̀ sẹ́ni tí máa béèrè lọ́wọ́ ẹ̀. ṣé kò sí. kó bá wá bá a sí ni o rí i pé weather wa ó ti change òtútù yẹn dé pọ̀ tó bá ti ń lọ ibi iṣẹ́ kò ṣe pé àlejò lọ ṣùgbọ́n irun ò papọ̀
ọ̀nà ibi iṣẹ́ yàtọ̀ sí ọ̀nà ibi iṣẹ́ ti tèmi ṣọwárẹ̀ àti lọ mú bọ́ọ̀sì ó máa ń ní mi lára òtútù yẹn máa ń mú mi ìwọ náà ní bí mo ṣe ń wúkọ́ ní gẹ̀ta mo wá fẹ́ kó jọ torí Ọlọ́run kó jọ má jẹ́ kọ́rọ̀ mi sọ ẹ bá mi bá ọkọ ẹ Starboy bá mi bá wọn sọ̀rọ̀ pé kó jọ kó jẹ́ mọ́tò kékeré kan kọ́ra fún mi tèmi náà bá ti ń lọ bí iṣẹ́ kí ni máa gbé lọ bí iṣẹ́ so that òtútù ò ní pa mí síbí ó yé wọn náà ó bá ṣe dì ó yé ẹ. Rámọ́ Rámọ́ kí ni nǹkan tó ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀ yìí náà ìwọ náà fọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò kí n sọ fọ́kọ mi kó ra mọ́tò fún ẹ jọ̀ọ́ má bínú mo mú ẹ láti Nàìjíríà mo mú ẹ wá sínú ìlú yìí ṣé yín ò tí ì tó ẹ àwọn ẹbí mi tó wà Nàìjíríà owó tó ní kó fi ra mọ́tò fún ẹ tó bá fi rán wọn náà lẹ́yọ kọ̀ọ̀kan wá síbí ṣé wọn ò ní ṣàdúrà fún mi ṣé mi àti ẹ fámílì náà tọ̀nà àwọn ọ̀rẹ́ lásán la jẹ́ owó ní kí n tún sọ fún kí n tún dààmú lọ́mọ láàmú kó tún mú owó lápá rẹ̀ kó tún fi ra mọ́tò fún ẹ kí ló dé kí ló lè tó yẹn rámọ́ra. túrọ̀ sólò láì ọ̀rẹ́ múlẹ̀ níwọ̀n àti pẹ́ ṣé wọn pé bí gbogbo ẹ̀ bá ṣe ń sè bá ṣe ń dín bá ṣe ń sọ kò sí ìtì mi ò mọ̀ kò dẹ̀ sí ìtò ṣẹ̀yìn mi bí gbogbo ẹ̀ ṣe jiná gbogbo ẹ̀ ló yé mi bá ń bá wọn sọ̀rọ̀ jọ̀ọ́ ọ̀rẹ́ mi. bọ̀rọ̀ ọmọ ó yẹ kó jẹ́ ká máa ṣe kínní díẹ̀díẹ̀ ni tútù iná ló fà á. gbogbo nǹkan gbogbo ẹ̀ ló mọ̀ bó táyì ṣe fún ẹ yìí náà ìtọ́kọ mi sì ṣe fún ẹ yìí náà ó tó ń torí àmọ́ ó jọ yé wa ní wẹ́dà yìí lágbára tó fẹ́ kó tútù pa mí sílùú onílùú ni. Rámọ́ jẹ́ kí nǹkan máa tẹ́ ẹ lọ́rùn èmi ò tí ì lè sọ mi ò tí ì jẹ ní òwò jẹ́ kí nǹkan máa tẹ́ ẹ lọ́rùn jẹ́ kí nǹkan máa tẹ́ ẹ lọ́rùn jàre. ó jọ yé wa ní bá wọn sọ. tó bá jẹ́ ẹni o ṣé o ní sọ wá nù. lóòna irọ́ ni o lọ́mọ ń búrẹ́dì dà sí lásán ṣé ló ti sọ ẹ di ó ti lajú nù ó ní ọ́ la lójú ara ẹ̀ nù mọ́ wọ̀rí èmi àti ẹ̀ sọ̀rọ̀ níta àmà pé ọlọ́ọ̀kọ̀ àmà ṣe tó ti gbọ́ ọ̀kàlẹ̀ ààrẹ mú. ẹ wo ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bẹ́ẹ̀ ní tẹ́ ń bá sọ̀rọ̀. plumber mo ń bá sọ̀rọ̀. plumber mo ń bá sọ̀rọ̀. àbẹ́ ẹ̀rọ ọlọ́run báyìí ọlọ́run ṣe tí èèyàn ṣe tí ẹ wo gbogbo kan tẹ̀ sọ pátápátá ni mo gbọ́ o. ṣótán ṣótán àìkú falẹ̀ ifá ti ń ṣe bẹ́ẹ̀ mi sọ fún yín jọ sí pẹ̀lú ọ̀rọ̀ mọ̀ ní búrẹ́dì tẹ́ ń pọ́n ni àwa wíta ìwé tí bá ti ẹ̀ gbọ́ ẹ̀ ń gbà tí mo ti dúró sí báyìí tí mo ti wà mí báyìí tí mo gbọ́ gbogbo nǹkan tẹ̀ sọ ẹnu yín báyìí ni mò ń wò tí mò ń communicate kò yé yín. alákòóso ní tí ọba yọ gbọ́ lọmọ gbọ́ tí wọ́n máa ń bọ́ sọ̀rọ̀ gidi ọmọ ti pọ̀ ọ̀gbọ́ ọmọ pé òní nẹ́tíwọ́ọ̀kì ó ṣe á ní nẹ́tíwọ́ọ̀kì ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ nìsín. ẹ wo ẹ jẹ́ àjọ dálẹ̀ wọ́n jẹ́ ṣáájú ẹni láyé ẹjẹ́ àjọ máa kọ́. ọlọmọ kan lè rí. ṣé ó tán ṣé bẹ́ẹ̀ mi sọ tèmi wá sọ pé mo bẹ̀rẹ̀ ṣé ẹ rò pé bí ṣe wá yìí mi ò lọ́pọ̀ lọ́kọ́. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lẹ tí rí èmi ò sọ pé ṣé wọ́n ta búrẹ́dì ní Canada ni tẹ́ ẹ sọ fún pé kí n fọkàn mi balẹ̀ kí n lọ fọkàn balẹ̀ òun ló bá yẹ jẹ́ níbi tá a délé nìyí náà òun náà lẹ́yìn náà tún kọ́ntínú láti máa sọ pé kéèyàn máa fọkàn balẹ̀ ọmọ kiri búrẹ́dì ní Canada kò sí wàhálà o èmi ò mọ̀ pa gbogbo ọ̀rọ̀ yín o àmọ́ tèmi ti wá mo lè má gbọ́ràn àmọ́ mo ní ọpọlọ mo ní sense kò lè work a máa ṣe lọ́mọ mo ní búrẹ́dì máa sọ pé kọ́mọ wà fẹ́ mo ní búrẹ́dì.
ọmọ olóògùn jẹ́ ọmọ akìtì olú. Gbádébọ̀. Ọyọ̀ lẹ́nu. Gbádébọ̀ ló ṣiṣẹ́ hàn. Pẹ̀lẹ́ ṣe dáadáa. Bá a dúpẹ́ lọ rẹ̀. Ṣé níbi òrùbọ̀ ṣe ní mi ó sì fúnjú pọ̀? Inú mi dùn Dádì bọ̀. Gbádébọ̀ ó yẹ kó sọ fún mi pé òun mú Dádì bọ̀ náà. Ọkọ̀ sọ fún ọmọ náà mo sì ti déhùn. Àwọn Gbádébọ̀ ọ̀rẹ́ rẹ ti ń jọ mí o. Wọ́n náà ti ibi ìkọlọ ti bẹ̀rẹ̀ sí jọ mí o, ti yọkùn fẹ́lẹ́fẹ́. Ọmọ olóògùn jà. Ọmọ akìtì olú inú rẹ ti dùn jù. Bọ̀ Gbádébọ̀ ó yẹ kó yí ẹ jù báyìí lọ. Ó jọ kó yí ẹ o. Jẹ́ kó yá wọn àbí jẹ́ kó yá wọn náà náà. Irú ọ̀rọ̀ wo nìyẹn náà Gbádébọ̀? Báwo lè yín sọ̀rọ̀ báyìí? Ṣó fẹ́ kó bá mi ni? Lọ́dọ̀ ta ni? Àti ta ni? Níwájú ta ni? Lójú ta ni? Gbádébọ̀ fẹ́ kó bọ̀. Ẹni tó ṣe okùnfà bó ṣe délé. Tẹ́pọ̀ ní sọ fún mi dájẹ́ tó lọ wáyé báyìí wá tún wáyé báyìí wá. Ṣé ń dé sanlẹ̀sàn rè? Bọ̀ Gbádébọ̀ ó yẹ kó yí ẹ o. Tí mo tún rò pé kíní bàálù méjì lọ́sànwó rẹ̀ tí mi dé àyìn ẹnì ẹrù mi tì ní ẹrù tí mo gbé wá láti lélẹ̀ ọbọ̀ mú àlápà gan ọba bí mo ṣe dé lọ́ní pé kí n ra kíní kébì náà máa múra bíi kíní gbogbo lọ́ra bó ẹ̀ fún mi ní èyọ páálí tẹ̀yìn bó fi sí ní èyọ páálí tẹ̀yìn bó fi sí ọ̀rọ̀ rẹ̀ ò yé mi mọ́ o. Ṣé máa lọ ní? Bá mi gbé báàgì wọn jọ èwo ni wọ́n fẹ́ rí Dádì máa bọnu ilé jàre ẹ wá lọ rí láti lókè. Ìyẹn tó ọ̀dà Gbádébọ̀ ọ̀kárẹ̀ ọ̀sẹ̀ ojú òní tí ọ wọ́n náà jẹ ọmọ o ẹni tó gbà sọ ọmọ bá jiná kò ní jú ọ lẹ́nu. Gbádébọ̀. Kí ló ń pe Gbádébọ̀ sí? Ojú àtúrà rí Dádì máa wò lókè ẹ máa bọ̀ lókè. Sọ wà wọ́ mi ni. Kẹ wá lọ rí láti ní. Abẹ́kí wo ilé sọ lọ́kà. Gbogbo nǹkan tó bá fẹ́ jẹ́ wà nílé ẹ máa bọ̀. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ yìí wá pẹ̀lẹ́ lẹ́jọ́ fi ń gún kí o mọ̀. Mo máa ń tẹnu mọ́ sábàbí àti kádàrá wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Báwo ni ibi tó lọ? Máa wo bí mú sùn. Oúnjẹ tí mo ní kó bá mi sè. Mi ò tẹ̀ tí ìṣoúnjẹ because Dádì wà lókè. Ìbọn kò tó sọ. Ta ló wà lókè? Ta ni? Dádì wo? Dádì wo? Dádì mi bọ̀ Gbádébọ̀ ló gún wọn wá o. Níwájú Ọlọ́run àtẹ̀yàn mi ò mọ̀ bó ṣe délùú yìí. Ó fẹ́ máa tàn mí. Àbí wo àti Gbádébọ̀ lẹ́jọ́ plan ẹ̀ tó fi ṣokùnfà tí Dádì fi wá síbí tó ń sọ fún mi sí pé o ò mọ̀ kọ́kọ́ nípa ẹ̀. Mi ò mọ̀ anything nípa ẹ̀. Gbádébọ̀ kò Dádì kan lẹ̀kùn mo dẹ̀ ṣílẹ̀kùn mo dẹ̀ róhùn àti Dádì mo ṣáà lè ní kó padà lọ síbi tó ti ń bọ̀. Kí ló dé tó ṣe lè ní kó padà? Ṣé o mọ bí ìlú ìṣeré ni? Ṣé o sọ fún mi tẹ́lẹ̀? Ìwọ àti wọn ló yẹ kẹjọ padà. Máa gbọ́, wọ́n ti ń tẹ̀lé ẹ láti Nàìjíríà wá síbí. Èmi ti mọ̀ wípé gbogbo ohun tó fi gbésí ayé ẹ̀ ṣe nílùú yìí, gbogbo ohun tó fi ojú àárò ẹ̀ kó jọ, èmi ni máa jẹ́. O fẹ́ kí n jogún ẹ̀. O fẹ́ jẹ́ kó jẹ́ ilé tó kọ́ yìí. O fẹ́ jẹ́ kó ilé tó rà yìí kí n jẹ ogún ẹ̀ láìkú ẹ̀. O ṣàfẹ́ kí n lé ẹ bó ta. Kí n dá máa gbé bí níwọ̀n gbogbo burúkú yìí. Ìwọ pé kí ẹ bá mi. Ó máa kúrò bí fún mi. Èmi máa jẹgún bí. Bẹ́ẹ̀ ni wọ́n. Ta ni ń lé ẹnìkan fẹ́ nìkan nù lé o. Bàbá ọkọ mi. Ó sọ fún mi kí láti ti ó wà lókè. Ó wà lókè. Ìbọn lórí. Ẹ káàbọ̀. Inú mi máa dùn láti rí yín o. Ó ní mo mọ́kọ mi fà yìí. Ibẹ̀ báwo kọ́ mi máa dé òun létí pè mí kí n kúrò níbi iṣẹ́ kí ni mò ń ṣe kí lẹ́gbẹ́ mi ṣe tí ò fara tó kí ló dé náà ṣe pè mí pé wọ́n ti dé kí ló ti fún yín jẹ. mi lè dìde jẹun wà báyìí ẹgbẹ́ wọn ti rí yín gbẹ̀yìn. ká ní ẹjọ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìrìnàjò ń pẹ́ nìkan fún mi èmi ní ìjọba ẹ̀ wọ́n ní ẹ̀dùn ara wọn láàyè náà yìí lé. dáàdì ẹ mọ̀ pé tí má ti lọ iṣẹ́ bẹ́ẹ̀ yẹn tí má ti dé gbogbo oríṣiríṣi nǹkan tó máa ṣẹlẹ̀ ní iṣẹ́ wa máa wá sí fọ́kọ mi. Ẹ máa ṣàlàyé fọ́kọ mi so ó máa wá advice mi pé báyìí ni kí n ṣe o báyìí ni kí n ṣe àti pé fíìmù la wò ó ní múvì kan tá a wá sọ pé múvì ni pé anybody lè jogún ara wọn so nǹkan tá à ń sọ lọ́wọ́ nìyẹn tẹ́ fi dé. Kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ pé ẹyin náà rẹ̀ kí ló ṣẹlẹ̀ sọ̀ngbọ́n ni. Ẹ wò ẹ ti fi ilé fóònù mà ló ṣe bẹ́ẹ̀ ní ìkó ibi tí mo kó sí rè òun fẹ́ bá mi kó lọ sókè mo jẹ́. Dáàdì ó sọ pé dáàdì ti wà náà dáàdì. Èmi náà mo ń ṣe é lọ sí. Lọ lé dáàdì. Rámọ̀ ń bẹ̀rẹ̀ ni.
Daddy ẹ káwọ̀ dáná bá rẹ̀ dé. Daddy ẹ káwọ̀. Yóò dáná fún kí ló tó kú ní jáde dé. Ló dáná fún Daddy. Máa dáná fún Daddy. Dìde ẹ ṣe kíá. Kí lẹ fẹ́ di? Iyán wà, ẹ̀bà wà, àmàlà wà, túwó wà, ẹ má wọlé mọ́mọ́ tẹ́fẹ́ jẹ. Má dàrẹ́ láàmú. Wájú bọ́ọ̀dù pé ń lọ́jọ́. Mo sóò tí mo ṣe wà. Aṣọ tí mo wọ̀ wá kọ́ ẹ̀. Wájú bọ́ọ̀dù àwọn ilé ìwé. Àbáyé bá bọ̀ fẹ́ bàjẹ́. Fún ìṣàdúrà fún gbadé lọ. Pé báwo ẹ máa bá mi ṣe special prayer fún báyìí. Ọkùnrin bá dé bá ń try lórí ọ̀rọ̀ ayé wa. Ìgbà ní tí mi àkọ́kọ́ bí máa ní misunderstanding báyìí, àwọn náà máa pè wọ́n pé báyìí wọ́n ṣe ń ṣe nínú ìlú yìí, wọ́n lè máa bá wọn ṣètò ẹ̀. Àwọn ọmọ wa ṣe yín lóge báyìí bẹ́ẹ̀ ṣe dé. Ẹni máa lè gbé dáàdì jọ wá lọ gúnyàn fẹ́ lọ dé. Ìdíyàwó rẹ̀ lọ síbẹ̀ náà lórí. Ló rà mọ́tò káfò. Ó kó kiri tó ní ọgbọ́n kó lò kí lò. Ó tẹ mọ nǹkan tẹ fẹ́ jẹ, ẹ jẹ́ sẹ́yìn lọ dáná. Gbẹ́rù mi lẹ̀ kó mú dáàdì lọ sókè nígbélẹ̀. Ẹ má wọ ní ìyá. Ẹ wọ́n mú pé ọ̀kadà lọ fi dáàdì. Ìwọ sọ fún ọkọ. Àdàmọ̀ àti dáàdì ẹ jọ. Dáàdì àmà tó ṣe tó ń sìn. Ó yá gbé jáde láti fi fíza. Lókè ní star tó wà lára bọ́ọ̀ rẹ̀ ṣe mi fún star ball. Kí ló ń wò sí? Ṣé yóò tún náà mọ́ mi láni? Kí ló ń finú kiri bí ẹ pé ewúrẹ́ gbé mọ́ngòrò? Dọ́kàn rẹ̀ ó padà bàbá rẹ̀ rèé. Náà bá níyàá mo sì ní bàbá mi mo dúró yìí. Bàbá sábà yẹn sọ̀rọ̀ sókè bí ọgbọ́n kan tẹ̀ ń sọ. Ẹni pé ẹ̀yin lọ́ra ta. Ẹ lọ́ra ẹ́ńjìnì mọ́tò. Bàbá sábà jẹ́ ẹni pé ẹ̀yin ń purọ́ bẹ́ẹ̀ ṣe wáyé. Jẹ́ ẹni pé ń purọ́, jẹ́ ẹni pé lóòótọ́. Ẹ̀yin tó pé gbogbo àwọn arúgbó náà sọ fún pé ti lọ sí ìlú òyìnbó. Ṣé mo pé mi ló yẹ kí ọmọ mi kó mú lọ kí lọ bá tọ́jú ọmọ lọ́hùn? Àwa wíta ìwé, wọ́n mẹ́yìn lọ, ẹ̀yin lọ sí Canada. Kò sí wàhálà. Ẹ máa retí mi bẹ́ẹ̀ bó ti kàn yín lára tán. Ọlọ́mọ ọba mi dẹ̀ lọ. Ẹ máa fọlọ́pàá gbé mi ti bá wa. Tó bẹ́ẹ̀, èmi ń bọ̀ mbẹ̀, kò sí wàhálà. Ṣé bẹ́ẹ̀ rí? Èèyàn lè yàn máa jẹ́ o. Ọkọ tí mo bímọ fún, ó dẹ̀ lọ. Pẹ̀lú ọmọ ní búrẹ́dì. Ó mọ̀ pé ọmọ ní búrẹ́dì ẹ̀ ló máa lè tẹ̀ fún ọkọ mi o. Ọjọ́ lọ, kò sí wàhálà. Èmi lè yẹ kó mú lọ o. Ìgbọ́n ló mú lọ. Mo fún mi gan láti ṣe ló wá máa ti ṣàrẹ̀. Èmi gan máa mọ̀ bó ṣe máa ṣe kí ni. Ọ̀yẹ̀ kẹ́rù mi. Oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ. Adé ẹ fi jókòó sá. Àmọ́ búrẹ́dì. Sá. Ó gbóná. Bẹ́ẹ̀ ni sá. Ẹ ń gbọ́ àmọ́ ìjọba pé bí ní ń pa á. Rámọ́. Kí ni túmọ̀ ilé? Abọ́ òfìfo ló gbé wá fún mi kí n jẹ ni. Nǹkan tí Bíntù ní gbé wá fún yín. Pé kò gbá abọ́ òfìfo wá. Sábọ̀. Bíntù o. Ọwọ́ wọn ni tó ní kàn gbé wá fún mi rí. Ọmọ bá sọ pé ó ń fi àparí iṣu hàn yẹn pé sẹ́ẹ̀dì ìjà parí iṣu yìí o sórí àríwí náà ó wò ilé tó lọ ni. Àwọn kìí ṣe bí èmi o, nínú ilé mi mo wà torí pé nígbà tí mo bí tí mo tọ́jú ẹ̀tàn tó dé yàn ni mo fi ọ́ ránṣẹ́ sí pé ọba ń fi ọ́. Àwọn bàbá wa ń bẹ lọ́hùn wọ́n mọ̀ sí wọn. Àwọn bàbá mọ́nímọ́ní bàbá mayàmayà. Wọ́n wọ ẹsẹ̀ táyé mi o, wọ́n jẹ́ ọyẹ́ àlàyé. Ìwọ ọdẹ Canada wa ya padà mọ́ lọ. Àyà sì tún kú ọ̀. Ó ní mo fà bó fi gbogbo oúnjẹ fún mi. Ṣé táwọn náà bàbá rẹ̀ jẹ́rìí? Sọ́gà làwọn ọ̀ràn rẹ̀ tí wọ́n lanu sátẹ́kùn tí wọ́n yò nínú ilé mi. Ọmọ kò kú o. Ọba mi nú jẹ́ lójú ara ẹnu. Yàásín inú mi tún dùn ni. Tó mo ti wá máa ro ẹ̀mọ́ tó jẹ́. Adá aládàáda nù. Kéèké mo sọ fún ọ́njọ́ ní. Ilá àyàfi tí ìbámu bó ṣe délẹ̀ lóko. Ṣé burúkú mo ṣe mọ́? Akọ̀ mo ti fi ọbẹ̀ ọtí lé mọ́tò. Kò sí nọ́mbà ọkọ̀ tó ọmọ.
wọ́n lọ mú kúrò láti ra búrẹ́dì dáadáa lọ́rẹ̀ wọ́n lọ mú Camry ọ̀tán ọwọ́ adébì tán tọ́lọ́ bá fan break ẹlòmíì lẹ́yìn onímọ̀ pé tí ó yà lọ́lọ́ fi fan break ẹ lẹ́ gbọ́dọ̀ bá fan break ẹ ń bọ̀ fà báyìí ń tọ́ bá sọ fọ́mọ mi ẹ jẹ́ lọ jáwọ́ ọba fẹ́ kára ó sán pa gbogbo ọ̀ràn rẹ tọ́ba fẹ́ kára sán pa gbogbo ọ̀ràn rẹ ibi tá a bọ́rọ̀ dé ìdùn ògbàwé tí èfi ni máa wá fún ara mi ọ̀rẹ́ tí lọ́ọ́ bá ń ṣèwé o sábọ̀ torí mi ọmọ sáà ti ń bẹnu ayé rẹ ọ̀rẹ́ ìgbàlẹ̀ ọmọ fi sáà sínú ọkọ rẹ̀ ebi làwọn ọmọ tàn ní ọwọ́ àdá kẹ́bẹ́ńpẹ́ plọ́gì ẹ̀ mọ́ ná bátìrì ti wíìkì kalẹ̀ kò sọ́yọ́ ẹ̀rọ kẹtọ́ sẹ́yìn lórí bẹ́ẹ̀ àwọn akpẹ́sẹ̀ mọ́ dáàdì sẹ́ mo tààrí o sí ọ̀rọ̀ tààrí èrè lè nìsín ọ̀dálẹ̀ ara rẹ̀ tó tán ọmọ kan wá wọ aṣọ bí aṣọ ògúnnú yóò máa ṣáàṣì mínú lé mi àbí tọ́lọ̀ bá sí lókè mọ́ wọn tọ́lọ̀ bá sí lókè mọ́ ń lókù ìwọ àbọ̀ ọmọ ti gbàgbé mímọ́ ní mọ̀ pé ló ń bí owó ti dáa fún mi ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ìdìbò ó tún mi ṣe ìmọ̀ pé ń dàgbà tó bá ń tẹ́lẹ̀ ẹ fast forward lé ayé mi ní mo fi ń rí ara rẹ̀ mo ti á yàtọ̀ ní ìsìn abájọ olùsí ara rẹ̀ òǹkúnlẹ̀ ní òní ìbẹ̀rù bí ìgbè tí ń lọ ńlẹ̀ láti ẹ̀ mọ̀ sí tán ẹ̀ sì tàṣí ló ń bí ọ bí ṣe ń da fún ani ló ń bí yín gbogbo kára rẹ̀ ń bọ̀ yọ owó ẹ̀wọ̀n oníṣẹ́kù bàbá ọkọ wo ló pè mí ń bọ̀ dúró dọ́gba ni kò sí ẹni tó dá lé yín kò lè dùn mí síbi ẹni tó jẹ mọ́gàjì ilé yín náà kẹ̀kẹ́ ní gùn níbi mo ti fojú kan kẹ̀kẹ́ lẹ́yìn inú fámìlì yín wàá gbélé wa fún mi àwọn apèsè sọ̀rọ̀ sọ̀rọ̀ orí owó ọmọ mi ló fi rán kọ́lọ̀ mẹ́ta black pink blue white black lè ṣe wá sí ẹ̀kan náà sọ̀bọ̀dọ̀ ṣé wọ́n nírú ẹ̀kan náà ń gbà tó ń kiri búrẹ́dì kí n bẹ tí ń lé mọ́tò apọ́lọ́ ṣe speedometer ṣe láti òsì ní já ọ̀fẹ́ lòun ò sọ̀rọ̀ tó wà lọ sọ̀rọ̀. ọmọ báyìí náà lè sọ ọjọ́ kìíní àná pípa jẹ ní ìyá mi. ṣé mo parọ́ ni àbí ìyá rẹ̀ ọ̀kà ṣé yẹ ọ̀kà ó ní iye ọmọ tí ìyá rẹ̀ kàjọ pé ìròyìn àpéjọba mọ òfin àjẹ́ ni mọ́dà kéèsì ń bẹ lọ́rùn ìyá rẹ̀ náà mọ̀ tí ìyá rẹ̀ ti pàjẹ́ kó tó di pé ó kú síbi ẹ̀ ń lẹ̀ lókùtà ni. ṣé ẹ mọ̀ pé àjẹun fún yẹn tó àjẹ máa ń jẹ ni. bàbá mo mà ṣe ń pọn yín lé màá ní. báwa parí mi ní kọ́kí ló ṣe. mo mà ṣe respect yín màá ní torí rẹ̀ kí mi náà lágbára ní. ẹ mà ṣe nílì lójú mi màá ní bàbá. tí n bá ní ìkẹlẹ wá sí. ẹ bá máa tẹ pátápátá. ọ̀rá láìlọ́ọ̀nù ló máa gbé wá wájú yín. tẹ́ẹ̀dẹ̀ gbúdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. sórí wọ noodles ẹ̀ ti bẹ̀ wọ̀ mi tata náà yẹn ni òun ló máa jẹ. ẹjọ́ má gbèsè àyín pẹ̀lú ẹ̀mọ́ kára sí lọ́dọ̀. tábìlì tí ẹ̀ wọ́rọ̀ ti bí ń tún jẹ. ṣé wò ó lè sọ̀rọ̀ ni àbọ̀wọ̀ bí yàwẹ̀ ìwọ ní yàwẹ̀ bí mo fi ń jẹ. mi ọmọ kò kí ni ọ pa ṣé owó lọ́wọ́ àtẹ̀ tó báyìí ó ti dà ọ̀rọ̀ mi ti iyán mi ti dàdún kún ọbẹ̀ mi tí àtúnṣe àwọn búrẹ́dì àbọ̀ nǹkan yìí. tọ́ba gbé sórí ẹṣin. ó ga ọ mo ti ṣe tiẹ̀. fúta ni. kí ló dé. ẹ wo ẹ fún mi sílẹ̀ jà ẹ ṣáà ń pè bọ́tọ̀ kì í ṣe oúnjẹ ọ̀bọ̀ báwo lẹ ṣe lè máa fi tíì lọ mi. mi ò mú tíì nǹkan tí mo bá yín sọ ni kẹ́ gbọ́. nǹkan tó ń bá mi sọ ni kí n gbọ́ báwo kí ló ń bá mi sọ. ẹ mọ̀ náà. but mo sọ fún ìwọ náà fún ara ẹ ó dẹ̀ mọ̀ I don't have a problem. All I'm saying is sort yourself. Sort whatever you have back home. I can't move with him with all these baggages. We can't put money together like we're one. And responsibility tiẹ̀ ló máa override it all the time. No, it's not done.
It's not. But ẹ̀yin náà mọ̀ pé púpọ̀ nínú àwọn tó wà nínú ìlú yìí owó onírú, owó oníyọ̀, owó aláta ni wọ́n fi wá síbí báyìí. Ó dé dàbí gbàtẹ́ pé wọ́n gbà lónìí, wọ́n ní láti máa san padà díẹ̀. Báwo ni ṣe rí nìyẹn? But I don't have a problem with all this. Lọ sanwó tó àtowó onírú or whatever you call it. Sort yourself. Gbogbo baggages yẹn, I don't want it. You don't understand? Kó lọ san owó onírú àbí kí ló pè? Kó san now. Let him pay everything. Bọ̀dá Rashidi tíyàwó wọn ti lóyún 9 months. Ọjọ́ tó fẹ́ bímọ yẹn ní emergency dé. Kó ṣe. When he's done with all that, I'm here. I love him. We're going to start a family, right? How do we bring all these baggages? Go easy. I'll wait for him. Go easy. But ṣé mọ̀ pé irú ọkùnrin bíi Starboy ṣọ̀wọ́n? Ọkùnrin bíi Starboy ṣọ̀wọ́n. Ṣọ́bìnrin bíi tèmi ò ṣọ̀wọ́n. Ọkùnrin pọ̀ mẹ́rin. Ẹ wo, èmi sọ tèmi ò torí nsìn ẹ sọ pé ẹ ready láti wà committed. Báwo lẹ ṣe fẹ́ bímọ? Commitment mi kọ́ ni problem. I am. Ọmọ ló kéré jù lóyìnbó la wà. Mú tí kò jẹ́ ká gbọ́ nǹkan mi ṣe. Ọmọ ló kéré jù. Yeah. Ọmọ ló kéré jù like this. Kékeré lọmọ. Oh God. Kékeré like this. Wo jẹ́ ká wá nǹkan mi sọ pé òun mu tí kí ló fẹ́? Ẹ wo ẹgbẹ́ tí lọ jàre ẹ fún mi lámàlà àtẹwédú. Láàárọ̀ kùtùkùtù. Àmàlà àtẹwédú ni mo fẹ́. Okay, o ti gbóòórùn ewédú mi tó lẹ́gùsí. Wá fúnra rẹ ló máa ṣe o, jẹ́ kí n lọ bẹ́ẹ̀ gbọ́ bẹ̀ jáde ní pizza. Ẹ lè bá mi make àmàlà. Àbí mo ti make ẹ ni. Do it yourself. I can't do it. Dùgbàlẹ̀ kí ló ṣẹlẹ̀? What's happening to us? Kí ló ní pẹ̀lú what's happening to us? Kí ni kò yé ẹnu gbogbo ọtí mo ti ń bá ẹ sọ láti jọjọ yẹn? It's over between us. Over? Yes. Ó yẹ kó ti understand now. Ló ṣe fẹ́ yé mi. Báwo ló ṣe fẹ́ yé mi? Over between us. Adúní, ìwọ ló ní lọ́gẹ́jì mi pọ̀ jù. Mo dẹ̀ ríyàn tó fẹ́ fẹ́ mi pẹ̀lú bùkátà mi. So kí wá fẹ́ nìyẹn lẹ̀. Ó dẹ̀ mọ̀ pé mo lè fẹ́ yàwó méjì. Ó dẹ̀ mọ̀ òfin tó wà nínú ìlú yìí pé kó gbà kí wọ́n fẹ́ yàwó méjì. So kí ni ò yí ẹ pẹ̀lú gbogbo story tí mo ti ń kárí láti jọjọ́ yìí? I just gave you time láti ṣe gbogbo responsibilities wọn náà owó onírú kan. I just gave you time. O tẹ̀ ti gbàgbé gbogbo bá ṣe ń bá bọ̀. You forgotten so soon. Má gbàgbé o. Òun rántí ìgbà tó ń ṣe wàhálà ìwé ẹ. Oh, pẹ̀lẹ́, immigration officer. Jẹ́ kí n sọ̀rọ̀. Mi ò sinrigun at all. But wọ́n ní torí pé kábàlẹ̀ sinrigun náà la ṣe máa ń ṣoore. Àti ní ìwé ẹ nílùú yìí. My money, my time, even my body. Starboy, kí ni nǹkan tó tún dúró bá sọ? Ṣé nǹkan tẹ́mi àti ẹjọ́ sọ nìyẹn? Mo ní láti máa lọ. Ìyàwó mi máa bínú náà. Fẹ́ kó bínú sí mi. Mo fún ẹ 1 minute tó bá bá mi lókè. Ọkùnrin máa burú. Ṣé máa jẹ́ ẹni o? Ṣé o ní sọ wá nù? Ṣé nítorí báàgì tó fẹ́ gbé? Bí tó wọlé mi lélẹ̀. Now take your bag and get out. Not even hello. Hello ló fẹ́. Okay, hello. How are you? Now take your bag and get out. I should take my bag and get out. Babe, jọ ìyàwó mi wà lókè. Kó bá dẹ̀ rí pé mo pẹ́ ń sálẹ̀, ó máa bínú. Ìyàwó ẹ wà lókè. Take your bag and get out. Starboy. Really? With everything I put into this relationship, my time, well, Ọlọ́run á dá fún ẹ. It's okay.
It's okay. Mo ti jẹ breakfast èmi nìyẹn. Mo ti jẹ. It's okay. I'm gonna be fine. I'll be fine. Adùnní. Ọ̀rẹ́ Àdùnní. Ṣùgbọ́n pé Yorùbá máa ń pòwe kan wá ní bó bá wí fọ́ọ̀mù ẹni àgbọ́ orí òkèèrè kòkó láwo. Ṣùgbọ́n pé nǹkan tí mò ń sọ ń gbà yẹn ló padà ṣẹlẹ̀ tí mò ń sọ fún ẹ pé kò take care easy on this guy fún ní ààyè kó tọ́jú àwọn ẹbí ẹ̀. Bọ́mí sọ pé kó má tọ́jú àwọn fámìlì ẹ̀. That's not the narrative now. Kí ló wá sọ fún? Mo ní kó take time. Kó lọ ṣe gbogbo mo fẹ́ tọ́jú family mo fẹ́ ṣe léè fún bọ̀dá lágbájá kó ṣe because ó ń disturb relationship wa because ṣé gbàtà bá start family yẹn sìn ṣé àwọn baggage tá máa kó nìyẹn. Ok wá wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ sẹ́nsìn look at yourself Àdùnní wo ara ẹ̀ gbogbo ṣe jágèlè mo rí nínú ilé Àdùnní. Nínú ilé ni mo wà. Àdùnní tèmi mọ̀ kọ́ lélẹ̀. Àdùnní tí mo mọ̀ kọ́ ló máa múra báyìí. Mo wà okay, I'm just taking it. Aunty, ẹ kú jókòó jàre. Ìyá mi. Ẹ wò, wọn ò wá òkè bọ́n ṣe wà yẹn o. Àtàtàárọ̀ ni mo ti ṣe oúnjẹ tí wọ́n jẹ. Really? Bẹ́ẹ̀ ni, níṣẹ́ náà kan sorí kọ́ síbẹ̀ yẹn tán ronú. Ọ̀dọ̀ wa òkè wọ́n dẹ̀ sóúnjẹ ò jẹ. Ọlátàárọ̀ lòun ti sóúnjẹ tó jẹ. Ṣé rọ́ ló pamọ́ ẹ̀? Ṣó máa fóúnjẹ nù mí ni? Ọ̀rẹ́ mi, ṣòrí tọ́kọ bá kọ ni. Ọkọ lèèyàn máa ń fẹ́ o. Tí obìnrin kan bá torí ọkùnrin kú ìgbà ọkùnrin ló máa kọjá wọn máa wá sísàrè ẹ̀ bá wọn máa tọ̀ síbẹ̀ wọn máa tẹ̀lé mọ́lẹ̀. Ṣé nítorí starboy ni mo ṣe ló ṣe ń sọ gbogbo nǹkan báyìí? Èmi wà okay ó ti lọ mo ti move on. Ẹ wo nǹkan ṣe bí wọ́n sọ pé wọ́n wà okay ẹ jẹ́ kí n lọ gbé oúnjẹ wá kán wá jẹ́ níṣẹ́jú yín mo bọ̀. Má gbóúnjẹ kankan débí báyìí o I'm fine. Ọ̀rẹ́ mi take it easy o. Take it easy, you are becoming something else. Àdùnní, a máa bẹ̀rẹ̀ náà ní jọ bá wa dáríjì kò síbi tó fẹ́ tì sí àti bá sọ̀rọ̀ àzọ rẹ kì í gbọ́rọ̀ náà ní bọ́jọ́ bá wa dáríjì jọ bá wa dáríjì. Tìjì tí ẹ máa sọ̀rọ̀ tó pọ̀ jù nítorí pé Àdùnní yìí fún ara ẹ̀ náà mo ti pè severally lórí fóònù tí mo ti bá sọ tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ mo lè tún ti wá gbogbo àti gbogbo ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí mo ń check on her but then tí ó bá ṣe pé òun tó fẹ́ ya amúlẹ̀gbọ́n yẹn ràn bí ẹ bó ṣe délùú yìí bẹ́ẹ̀ kò sọ fún ẹ ni kò ṣẹyìn mi o kó tó di pé ọ̀rọ̀ náà wà á dé ládé nítorí gbogbo tó ń ṣe fún ló ń sọ fún wa àbí torí gbogbo bẹ́ẹ̀ ṣe jọ ń po ìyọ̀dọ̀ lọ́yà tẹ́jọ́ ń lọ síbẹ̀ tó tó di wá di pé gbogbo ẹ̀ wá já sọ pé kò sí tí o sọ fún wa bẹ́ẹ̀ àbí Tìjì. Kò sẹ́yìn tí o sọ fún wa. Àti pé tá a bá wọnú ilé yìí náà bó ṣe máa ń kẹ́ wa tó ń gẹ̀ wá táwọn ọlọ́dẹ mọ̀ pé òun ṣerú ọmọ bẹ́ẹ̀ but nǹkan tó ń fara rẹ̀ ń ṣe kò understand ẹni jẹ́ pé mo láti máa bẹ dáàdì ni pé dáàdì ẹ̀jọ̀ ẹ jẹ́ kí bọ̀bọ̀ ìwà àbí tó ń sọ pé rọ àtìgbà tí mọ́mì ti kú kékeré làwọn ti ń dátọ̀ iṣẹ́ agbègbè táwọn ń ṣe làwọn fẹ́ kó máa bá àwọn ṣe tí wọ́n lè wà tí wọ́n gbà jọ nítorí Ọlọ́run mo bẹ̀ ẹ́ bá wa dáríjì. Jọ Àdùnní jọ. Ọkọ ti jẹ ṣé ilẹ̀ tó fẹ́ fẹ́ ṣiṣẹ́ mi lẹ́lẹ́kejì ni jọ ràn yín sí mi ni ẹ mọ nǹkan tí bàbá yìí ṣe fún mi ó tì mí bọ́tà nínú ilé tí mo ní kọ́kọ́rọ́ ẹ̀ tí mo ń wọ bó ṣe wù mí ó gbóbìnrin sókè obìnrin ń pèsè fún pé kó kúrò wájú mi ó wo ẹ̀yìn ojú mi báyìí ó sọ fún mi pé it's over torí pé òun ti rẹ́ni tó fẹ́ fẹ́ òun pẹ̀lú bùkátà òun ṣé mo ní pé mi ì fẹ́ pẹ̀lú bùkátà ẹni
mo ní kí n fún ẹ time kó lọ ṣe bùkátà tó fẹ́ ṣe before you have time for your family. Mi mọ̀ yí pé wrong thing ni mo ṣe ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ni orí dining table yẹn la wà nígbà tí ìwé ẹ̀ dé tó ń fi gbogbo ọ̀run àtayé tó fi ń búra fún mi pé òun ò ní fi mí lẹ̀. Well, èmi ti gbà ká mo ti move on even if pẹ̀lú pé mi ò ní relationship because right now I don't even want any man in my life but it should just stay. Ọláyín ló fi wọnú lẹ́yìn náà. Àdùnní báyẹn ó ti bẹ̀ torí kó mọ nǹkan tó ń ṣe. Eléyìí ò mọ nǹkan tó ń ṣe. Eléyìí tó jẹ́ pé àkọ́bí èṣù ni. Eléyìí ó dájú tẹ́ bá mọ ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu. Mo ń wo ẹyin ojú Starboy lọ́jọ́ yẹn báyìí ń sọ fún mi pé òun ti move on. No, gbogbo àwọn ọ̀rẹ́ wọ́n wá ń fi mí ṣe yẹ̀yẹ́ pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe lórí ẹ̀. I can't deal. Baby, àbí baby fẹ́ ṣe ẹ́ léṣe ni. Do not baby me. Come near me. Oh, ní súnmọ́ mi. Oh, don't touch me. No, kó tiẹ̀ dúró náà. Don't touch me. Leave me alone. Wo tí wọ́n kó ẹ. Dáríjì. Come on. Sorry. Congratulations. Wo kó bá gẹ̀ṣu inú mi lẹ́nu kò ní kọsẹ̀ and ọpẹ́lọpẹ́ Ọlọ́run for everything tí ó ṣẹlẹ̀ yìí because without you mi ò rò pé màá rí ìwé ìgbà. Ọlọ́run ló ṣe. I'm just so happy like everything lílọ bíbọ̀ àṣẹ lásán wo inú mi ń dùn bàjẹ́ like yeah. Kàṣà máa dúpẹ́. Bọ̀ mo fẹ́ aṣọ ẹ lẹ́ni pé ajá kan kò kí n já mọ́ lẹ́yìn ẹkùn kò sẹ́ni tó máa gbà mí lọ́wọ́ ẹ. Mi ò. And I believe my next step right now ni kí n gbé ẹ tán. That means pé n fẹ́ fẹ́ ẹ sílé because I can't wait for us to start living together. Yeah, me too. Like ó máa dà pé once Ọlọ́run seal gbogbo happiness yẹn ni but there's one major thing. Mo kàn pé bóyá kí n fún ẹ time díẹ̀ kó fi sort gbogbo ọ̀rọ̀ family back home. Ó fẹ́ ṣe lé fún bọ̀dá lágbájá, fẹ́ ṣe lé torí tá bá wò dáadáa if you check it in well when you will start a family now you're not going to have time for all that. Sort them out, whatever thing you need to do for them, do it and you know you're facing your family now. But all there is so. But Ọlọ́run akọ àmọ̀ṣe. Àmín. Well, I'm going to congratulate you once again. I'm so happy today. Wo jẹ́ kí sáré lọ kó ẹran dídín yẹn wá. Starboy. Ọlọ́wọ́ ọdán. Ọlọ́bẹ̀ ló lọ́kọ̀. Ó mú oúnjẹ síkù. Adùn. I can't wait to marry her. Ẹ sọ pé irọ́ ni o. Àwọn ta ló ń jà? Wọ́n jà. Níbo nìyẹn? Ẹ sọ̀rọ̀ sókè mi gbọ́kàn tẹ̀ sọ. Ọmọ ní búrẹ́dì ti wọlé kọlẹ̀. Ẹ fojú yín méjèèjì báyẹn fi ọmọ ní búrẹ́dì. Nǹkan tí mò ń bẹ̀rẹ̀ ni pé ṣé ẹ fojú yín méjèèjì báyìí ẹ fi ọmọ ní búrẹ́dì ó ti dé sí Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fọgbọ́n rèé o, ẹ bá mi máa ṣọ́ o, ẹ má jẹ́ kó mú faniṣo o, èmi tí ń bọ̀ bẹ́ẹ̀ o. Ó ti dé àbí? Kò sí wàhálà, mo ti ń bọ̀. Kí n sáré
ẹ má jẹ́ sáré mọ́tò kí kọlu kẹ̀kẹ́ mọ́ ẹ̀mí sọ pé mò ń bọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà ní sùúrù pàpọ̀ ẹ fẹ́ gbé bọ́ọ̀lù gbà mí gbà pa ẹ̀yin gan pàpà ọ̀rọ̀ ọlọ́run ká yín rárá kí ló ṣẹlẹ̀ ẹni kí sáré kí máa sáré bọ̀ kí máa sáré bọ̀ ó lọ bá lọ rí lùrù kọ́ ní sí ṣótán ilẹ̀kẹ̀ má jà sílé má jà síta ó padà trowé ìjà dànù ó dànù kò sẹ́ni tó bá ṣá ṣótán ibẹ̀ ni mò ń lọ yìí ọlọ́run ibẹ̀ ni mò ń lọ. ẹ kúlé o ẹ ǹlẹ́ ṣe dáadáa lọ́ba yẹ kúlé bọ́ta o kó sórí kóra ẹ bọ́ta o àti dé o èlò olóyìnbó tọ́jà padà ẹ káàbọ̀ o ẹ kúlé àti gbọ́ sórí. pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kí ló ṣe yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ sunkún ẹ tẹ̀tí sunkún ṣé ẹ̀kọ́ tí wọ́n lọ́mọdé ọmọ òun yìí lọ́hùn ni ṣé òun nìyẹn ṣé wọ́n mọ́tò mi ni wọ́n fi làkàlàkà ìwọ tó fẹ́ búrẹ́dì ló ń ta ibi tí mo mọ̀ tí mo kọ́ mọ́ lẹ́lẹ́ nìyẹn tí mo kọ́ mọ́ ní búrẹ́dì nìyẹn tọ́jà mú ẹ lọ sí ìlú òyìnbó tó ṣí tó mọ́ òun tó rò pọ̀ ẹ káàbọ̀ ṣé búrẹ́dì lẹ́wọ̀ àbẹ́rẹ́ kọ́tà ṣe tán ṣé ó ti tán bó ṣe lọ ló ṣe mọ̀ ẹ má bá wí ara mi o bí ẹ ẹ̀ ń bì ó bá wá lé ṣé tán yàrá kọ́tà ti kúrò ẹ tó padà síbẹ̀ pẹ̀lú gbogbo akọ yìí nílùú lọ́hùn ní Canada lọ abíkì ìṣẹ̀mẹ̀ ẹ ti dé ní ìsìn ẹ ti sìn kí ló ṣe yín tẹ́lẹ̀ mọ́gìrì kí ló ṣe yín tẹ́lẹ̀ mọ́gìrì aláìlójútì kò wá tọ́ bí ebi kàn ní kí wá kí yí pé kí mo ti kí mọ̀ pé ẹ ti dé ẹ káàbọ̀ o ẹ kú ewu ọkọ̀ o ṣọ́kọ̀ òjì epo ẹ pẹ̀lẹ́ ẹ sọ ẹkún yẹn dáadáa sunkún sí karaba kó sùn sí koroba kó sí ìtọ́kọ́ mi tẹ́bíṣà ni pé mọ́jà rí ẹ ní sàkádì mi táwọn àbá wà o tí bá rí ẹ mo lè yàbọ̀ kí n fi pa ẹ́ dànù tí bá rí ẹ onírìnkùnrin ọmọ ìranù ọmọ játijàti olójú tọ̀wọ̀ ẹbí ẹ. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ìwà pẹ̀lẹ́ lẹ́jọ́ fi ń gún nílò oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ oríṣiríṣi ìwà ẹni lórí kò ní fìlà ẹni tó ní fìlà kò lórí àti fìdé pálapàla ìwà rédèrèdè ìwà.